Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ọlọ́run àwọn baba ńlá wa ẹ ṣé o. A dúpẹ́ fún ohun tẹ́ ṣe láàrin wa lánàá. A dúpẹ́ fún ohun tẹ́ ó tún ṣe lónìí. Torí pé ẹ ó fọ́pọ̀ sí ikú, ẹ ó faṣọ ọ̀fọ̀ ya, ẹ ó fi kẹ̀kẹ́ ogun jóná, ẹ ó sì ṣe ọkọ̀ sí méjì. Olúwa ẹ ṣé torí wípé ẹ ó gé ọ̀pá ìdábù irin wọn nì, ẹ ó sì fọ́ gbogbo ilé túbú, ẹ ó já gbogbo àjàgà òkùnkùn, ẹ ó sì bà gbogbo ìmọ̀ ọ̀tá jẹ́. Olúwa ẹ ṣé torí pé gbogbo àwọn ènìyàn tó ń wò mí, tó ń gbọ́ mi lónìí ni yóò di alábùkún fún nípasẹ̀ agbára ńlá orúkọ Jésù. Bàbá yìn ọ́ lógo, gba ọpẹ́ wa. Gbogbo ipá àti gbogbo ìpètèpèrò òkùnkùn gbogbo lórúkọ Jésù ẹ máa gbiná dànù. Lórúkọ Jésù ẹ máa gbiná dànù. Ẹ̀mí mímọ́ o, ju bí ẹ ti rìn lánàá lọ, Olúwa ẹ tún ṣe jù bẹ́ẹ̀ lọ lónìí. Ẹ rìn láàrin wa lónìí, ẹ fi ògo yín hàn, ẹ nawọ́ agbára, ọlá ńlá ìyanu yín Olúwa ẹ fi hàn. Gbogbo ipá, gbogbo ìpètèpèrò òkùnkùn gbogbo, ó yá ẹ máa gbiná dànù. Ó yá ẹ máa gbiná dànù. Ẹ̀mí mímọ́ o, ó yá rìn nínú agbára. Gbogbo ẹ̀yin wo lẹ lè ṣàmì, mo sọ ní orúkọ Jésù, ogun ayé rẹ kó jóná wọlé. Ọwọ́ àwọn àgbà lára rẹ kó gbiná. Ọwọ́ òkùnkùn lára rẹ kó parẹ́. Ọwọ́ àwọn ìkà lára rẹ kó parẹ́. Májẹ̀mú tó lòdì nínú ayé rẹ kó gbiná dànù. Gbọ́ ogun àjẹbí, ogun àjogúnbá, ogun ọlọ́jọ́ pípẹ́. Lórúkọ Jésù mo pàṣẹ kó máa jóná dànù. Ní orúkọ Jésù mo rán iná ìtúsílẹ̀ sínú omi ara àti ẹ̀jẹ̀ rẹ. Lórúkọ Jésù iná ìtúsílẹ̀ kó máa jò. Iná tó ń parí ogun, iná tó ń parí ogun. Lórúkọ Jésù kó máa jò lálá. Ní orúkọ Jésù mo ní kó máa jò lálá. Ogun gbogbo kó di ṣíṣẹ́, ìdè kó já. Ẹ̀mí máa ń rìn nínú ọlá ńlá àti nínú agbára. Gbogbo agbára tó máa ń ṣe lòdì sí àdúrà, sí ọ̀rọ̀ Ọlọ́run, sí ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run, ẹ̀yin agbára náà ẹ jóná de eru. Ilẹ̀ kó lanu kó gbé wọn jẹ. Ọlọ́run rìn nínú agbára. Ògo ni fún orúkọ Olúwa. Ní orúkọ Jésù Olúwa wa. Praise the Lord. Ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn. Lónìí mò ń ṣiṣẹ́ lórí ohun tí mo pè ní májẹ̀mú òkùnkùn àjogúnbá. Yes, májẹ̀mú òkùnkùn àjogúnbá. Ìjìnlẹ̀ àṣírí ni. Now, kò sí bá ṣe máa sọ̀rọ̀ nípa fífọ́ àjàgà májẹ̀mú òkùnkùn tí a ò ní wáàyè láti farabalẹ̀ túṣu désàlẹ̀ ìkòkò lórí ohun tí mo pè ní májẹ̀mú òkùnkùn àjogúnbá. Ṣé rí májẹ̀mú òkùnkùn àjogúnbá, ó jẹ́ ìkan pàtàkì nínú àwọn òpó tó gbé májẹ̀mú òkùnkùn ró nínú ayé ènìyàn. Lánàá nígbà tá ń gbàdúrà tẹ́ ẹ bá gbàgbé, mo sọ wípé àwọn kan wà wípé mo sọ wípé oríṣi májẹ̀mú òkùnkùn mẹ́ta ló wà. Májẹ̀mú òkùnkùn àfipámúniwọ̀, májẹ̀mú òkùnkùn àmọ̀ọ́mọ̀dá àti májẹ̀mú òkùnkùn àìmọ̀. Tó bá di ọ̀la màá ṣiṣẹ́ lórí májẹ̀mú òkùnkùn àìmọ̀. Ṣùgbọ́n lónìí, ṣé rí májẹ̀mú kan wà tá a máa ń pè ní májẹ̀mú àfipámúniwọ̀. Ìpele mẹ́ta ni májẹ̀mú òkùnkùn pín sí o. Májẹ̀mú àmọ̀ọ́mọ̀wọ̀ nìyí tó yẹ pé o lọ mọ̀ọ́mọ̀ wọ̀ fúnra ara ẹ̀. Bóyá consciously or unconsciously, ẹnìkankan kọ́ ló fọ́ọ̀sì ẹ. Bóyá o mọ ohun tó ń ṣe tàbí o mọ ohun tó ṣe. Ẹnìkankan kọ́ ló fọ́ọ̀sì ẹ, ìwọ ló forí ara ẹ wọ̀ for whatever reason. Bóyá o ń wá ìyanu, bóyá o ń wá ìṣẹ́gun, bóyá o ń wá ìwòsàn, bóyá o ń wá àsìkí, bóyá o ń wá ìrànlọ́wọ́, bóyá o fẹ́ wá di ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan, tàbí pé o fẹ́ mọ̀ nípa ọjọ́ ọ̀la, tàbí pé o fẹ́ mọ̀ nípa ikú tó pa èèyàn ẹ kan, tàbí pé nítorí pé o fẹ́ mọ̀ nípa ẹni tó jí nǹkan ẹ. Nǹkan tó mọ̀ọ́mọ̀ lọ ṣe, ó lè di májẹ̀mú òkùnkùn sínú ayé rẹ̀. Májẹ̀mú àmọ̀ọ́mọ̀wọ̀ nìyẹn. Májẹ̀mú kan wà tá a pè ní májẹ̀mú àìmọ̀. Májẹ̀mú àìmọ̀ òun ni májẹ̀mú tó yẹ pé ó ti wà nínú ayé ẹ ṣùgbọ́n o mọ̀ pé májẹ̀mú ni. Ó dẹ̀ fara pamọ́ síbi ìkọ̀kọ̀. Ìyẹn le gan, tó bá dọ̀la máa ṣiṣẹ́ lé lórí, òun la máa fi round up. Nínú ẹ̀ máa wá sọ àwọn ìgbésẹ̀ tá a lè gbé tá a fi lè di aṣẹ́gun nínú ìrìn àjò àyànmọ́.
torí wípé nínú ìrìn àjò àyànmọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ mú ìrìn àjò àyànmọ́ ṣẹ tó dẹ̀ fẹ́ ṣe rere nínú ayé ta wà nínú ayé eléyìí o onítọ̀hún ó gbáradì yóò dẹ̀ jagun. Kò sí ohun rere kan tẹ́ ẹ lè gbé ṣe nínú ayé yìí tí ogun ò ní tẹ̀lé. Paul gan sọ ó ní ilẹ̀kùn àìtàṣe ṣí sílẹ̀ fún mi ṣùgbọ́n àwọn ọ̀tá ló pọ̀. So now májẹ̀mú ta fẹ́ ṣẹlẹ̀ lórí lónìí ó ní í ṣe pẹ̀lú májẹ̀mú àfipámúniwọ̀. Then combination ni ó lọ́wọ́ májẹ̀mú àìmọ̀ nínú ó dẹ̀ lọ́wọ́ májẹ̀mú àfipámúniwọ̀ nínú òun ló ní í ṣe pẹ̀lú májẹ̀mú àjogúnbá. Now ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Ìwé ẹkùn Jeremiah ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbẹ̀. Mo sọ fún yín mo ní kì í ṣe teaching kan ran so a ní lọ púpọ̀ nínú àwọn ẹsẹ̀ bíbélì máa mú ẹsẹ̀ bíbélì kan máa sọ gbogbo àwọn nǹkan tí mo fẹ́ sọ máa ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n tí n bá ṣe ń tú àṣírí ẹ mọ fẹ̀mí wádìí ẹ̀ lọ kẹ mọ fẹ̀mí tẹ̀lé nǹkan tí mo bá ń sọ lọ tí mo bá dẹ̀ ṣe ń tú àwọn àṣírí ibi tó bá kan oníkálùkù ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ lé lórí ká bá lè mọ bí tá ti máa nàpá àdúrà sí. Ìwé ẹkùn Jeremiah orí 5 ẹsẹ̀ 7. Àwọn bàbá wa ti ṣẹ̀ wọn kò sì sí àwa sì ń ru àìṣedédé wọn. Àwọn bàbá wa ti ṣẹ̀ wọn kò sì sí àwa ọmọ a sì ń ru àìṣedédé wọn. Now màá sọ àṣírí kan fún wa lénìí nípa ègún àjẹbí ogun àjogúnbá májẹ̀mú òkùnkùn àjogúnbá. Àwọn kan máa ń sọ̀rọ̀ kan wípé nígbà tá ti wà nínú Kristi ègún ò lè affect ẹni tó bá ti wà nínú Kristi mọ́. Òótọ́ ni òótọ́ náà dẹ̀kọ́ màá sọ yẹn ṣùgbọ́n mò ń bọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ sọ eléyìí. Májẹ̀mú òkùnkùn àjogúnbá òun náà ni mo pè ní májẹ̀mú òkùnkùn ìdílé. Òun làwọn kan ń pè ní ègún ìdílé, àwọn ẹlòmíì pè ní ogun ìran, àwọn kan pè lógun àjogúnbá. Ìdí tẹ́mi ṣe sábà máa ń pè ní májẹ̀mú òkùnkùn ìdílé tàbí májẹ̀mú òkùnkùn àjogúnbá òun ni wípé ogun yìí ni ogun àjẹbí, ogun àtẹ́wọ́lábálà a ò mẹ́ni kọ́. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wa ogun tó ń jà wá tó ran kankan máa ayé wa ta gbàdúrà tó dàbẹ̀ pé kò lè ṣẹ ogun burúkú tó ti bá ayé ọ̀pọ̀lọpọ̀ múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ni. Ogun tó gbọ́njú bá láyé, ogun tó dáyé bá, ogun tó jogún bá, ogun tí wọ́n bí ọ sínú ẹ̀ tó mọ bá ṣe pilẹ̀ ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé o kàn forí ko o kàn kó ogun yẹn nínú ibi tá ti bí ọ. Jàǹkáríwọ̀ ègún tí ọmọ forí kó látara àwọn tó bí. Agbádá àjẹkù ìyà tí bàbá bọ́ kalẹ̀ tí ọmọ la ọrùn bọ̀. Àlàbọ̀rùn ìpọ́njú tí ọmọ jogún bá látara ìyá tó bí. Ìpọ́njú tó fi jọ mọ̀mọ́ rẹ̀, ìṣòro tó fi jọ bàbá rẹ̀, ègún àjẹbí, ogun àfijọ, ègún àbíjọ, májẹ̀mú òkùnkùn ìdáwọ̀ tí ó rọ̀ mọ́ ìdàgbàsókè ọmọ agboolé kọ̀ọ̀kan. Ogun àparò kan ò ga jù kan lọ tí kìí jẹ́ kíkan ó yọ jù kan lọ nínú àwọn ọmọ ìyá ẹni bí ọmọ rẹ̀ sì. Ogun tó fi jọ̀yà rẹ̀ bí ẹ̀pà. Ègún àparò kan ò ga jù kan lọ tí kan ò fi gbé kan nínú ọmọ agboolé bí òwú jàǹgó. Aṣọ ègún ẹbí jọdá tí a fi dá àǹkó sí ọmọ agboolé kan lọ́rùn. Ègún mọ́gùnkè, ègún mọ́ ṣe rere, èyí tí àwọn ọmọ ìyá kan náà fi jọra wọn. Ó lọ́wọ́ ogun ọlọ́mọ rí igbá tí kìí jẹ́ kóbìnrin ó rí ìdíjòkó nílé ọkọ. Ó lọ́wọ́ ogun ògo asọfẹ́yẹjẹ tó máa ń jẹ́ kí èèyàn ó ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ. Nà ìkórìtà tí àwọn ọmọ agboolé máa ń dé tí wọ́n ti máa ń ṣubú dẹrù ògonù láyé. Ogun tó máa ń jẹ́ kí òjò ayọ̀ ó ṣú fún ni ṣùgbọ́n kó má rọ̀. Ogun tó máa ń jẹ́ kí ènìyàn ó gbọ́ ìlérí ṣùgbọ́n kó má fi ọwọ́ gba ìmúṣẹ rẹ̀. Ègún burúkú tó máa ń jẹ́ kéèyàn ó rìnà rí ilẹ̀ ìlérí lọ́ọ̀kan ṣùgbọ́n tí kìí jẹ́ kéèyàn ó débẹ̀. Ogun orí sánkú, ogun ògódé ẹ̀mí pin tí kìí jẹ́ kí àwọn ọmọ ológo agboolé kan orógo wọn lò dọjọ́ alẹ́. Tí a bá ń sọ̀rọ̀ nípa májẹ̀mú òkùnkùn àjogúnbá,
májẹ̀mú òkùnkùn àjogúnbá òun ní gbèsè ìran tí àwọn baba ńlá ti jẹ ṣùgbọ́n tí àwọn ọmọ àtọmọ ọmọ rọ́ san pẹ̀lú ògo àbáwáyé wọn. lóònù tí àwọn àgbààgbà òṣìkà agboolé ti gbà lọ́wọ́ irúmọlẹ̀, lọ́wọ́ ìṣù, lọ́wọ́ òkùnkùn, lọ́wọ́ òrìṣà, tí wọ́n sì ní àdéhùn àti ìfẹnukò pẹ̀lú àwọn ẹ̀mí àìrí wọ̀nyí wípé nígbà ọjọ́ ayé àwọn àti ìgbà táwọn bá lọ tán, àwọn ọmọ àtàrọmọdọ́mọ àwọn wọn lè máa fi ògo àbáwáyé wọn dí gbèsè náà. ìdí tí ogun ṣe pọ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ lónìí òun ni wípé àwọn baba ńlá wọn ti jẹ gbèsè, wọn ti gba lóònù lọ́wọ́ òkùnkùn, wọ́n ti gba lóònù lọ́wọ́ òrìṣà, àwọn àrọ́mọdọ́mọ wọn ló wá ń san padà. níbi tí mo dé yẹn ẹ jẹ́ kí n pause, mò ń padà bọ̀ níbẹ̀ yẹn. ẹ jẹ́ kí n sáré clarify ọ̀rọ̀ kan táwọn kan máa ń sọ láwọn tí òye báíbù òye àtàwọn tó yẹ deliverance òye, kí n lè clear yẹn kúrò kí yẹn má bàa jẹ́ òkúta ìkọ̀sẹ̀ síwájú ẹnikẹ́ni tó ń gbọ́ mẹ́sẹ̀jì lẹ́nu. àwọn kan máa ń sọ̀rọ̀ kan wípé nígbà tá bá ti wà nínú Kristi àti di ẹ̀dá tuntun, ègún Jésù ti pègún run, ogun ti ṣẹ́. téèyàn bá ti wà nínú Kristi kò ségun àjogúnbá mọ́, kò ségun ìdílé mọ́. mo sọ fún wa lẹ́ẹ̀kan, mo ní kò rí bẹ́ẹ̀, ó dẹ̀ tún rí bẹ́ẹ̀. ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún wa ká má lọ ṣe mistake. Number 1, primary reason tí Jésù Kristi ṣe wá sáyé tó ṣe kú lórí igi àgbélébù, èrè ìdí pàtàkì olórí reason tó ṣe wá láti wá kú fún wa lórí igi àgbélébù òun ni pé ká má bàa kú ikú ayérayé, kì í ṣe pé ká má bàa kú ikú tara. ẹ gbọ́ mi dáadáa, torí pé ká má bàa kú ikú ayérayé ni òun lẹ fi rí àwọn ọmọ Ọlọ́run náà tó yẹ pé à ń kú bí àwọn aláìgbàgbọ́ náà bí wọ́n ṣe ń kú. So a gbọ́dọ̀ understand. ẹni kó wá ń bì tó bá tó bí 20 minutes kó tó lọ. Now a gbọ́dọ̀ understand the àṣírí ìjìnlẹ̀ dẹni. Now ẹ tún gbọ́ yìí, ṣe rí Jésù Kristi nígbà tó wá sáyé ó wá mú wa kúrò nínú ẹ̀bi ayérayé ikú kejì. òun ló fi sọ wípé ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ kì yóò kú, bí ó bá tilẹ̀ kú yóò yè. ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ ẹsẹ̀ Bíbélì yẹn, ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ kò ní kú ikú ayérayé, tí ó bá tiẹ̀ kú ikú tara kò ní kú, yóò yè, yóò padà yè. So a gbọ́dọ̀ understand it. ó dàbí ẹni wípé kẹ́nìkan mọ̀ sọ pé ìgbà tí Jésù Kristi ti wá sínú ayé pé ká bá lè ní ìyè, because Romans chapter 6 verse 23 sọ wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ìyè àìnípẹ̀kun ó ní ẹ̀bùn ọ̀fẹ́ nínú Kristi ní ìyè àìnípẹ̀kun. ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run nípasẹ̀ Kristi ní ìyè àìnípẹ̀kun. ẹ gbọ́ ìjìnlẹ̀ dáadáa, mi ìdẹ́fẹ́ ká ṣe mistake. So kẹ́nìkan wá sọ wípé ìgbà tí Báíbù ti lè sọ wípé nípasẹ̀ Kristi láti ní ìyè àìnípẹ̀kun, nítorí náà kọ́ àníkúkú tara mọ́. àṣẹ lónítàn ń sọ. Meanwhile, originally nígbà tí Ọlọ́run dá ayé àtọ̀run tó dá ènìyàn, ìdá tó dá wa bíi pé ká má kú ni. ẹ̀ṣẹ̀ ló jẹ́ kí ikú tara máa wá àti ikú tẹ̀mí. Bọ̀ nígbà tí Jésù Kristi wá sáyé, iṣẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ wá ṣe primarily òun ni pé láti gbà wá kúrò lọ́wọ́ ikú tayérayé. ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a ṣì wà nínú ara ní this present evil world, a ṣì máa kúkú tara. ẹ gbọ́dọ̀ understand yẹ, ìyẹn dúró bẹ́ẹ̀, ẹ di point yẹn mú. ẹ tún gbọ́ ìjìnlẹ̀ yìí gbogbo ẹ̀yin ènìyàn, ẹ má fẹ̀mí bá mi wá lọ. nǹkan tí mò ń sọ yìí ẹ má gbé wọnú ẹ̀mí kẹ́dẹ̀ jẹ́ kó yé wa. ẹ tún gbọ́ ìjìnlẹ̀ yìí. Now tí ẹlẹ́ṣẹ̀ kan bá wà tí kò ní Jésù, ẹlẹ́ṣẹ̀ ni kò ní Jésù, ó ń gbé ìgbé ayé burúkú, ó ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀. ẹ jẹ́ ká sọ example. ẹlẹ́ṣẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ó ń ṣàgbèrè. gbogbo obìnrin tó bá ti rí àmọ́ dàpọ̀ pẹ̀lú wọn ni káàkiri bó rí ọ̀bọ gan nínú tórórò ó máa pọ̀ sú ẹ̀, bó rí ewúrẹ́ tó wọ skẹ́ẹ̀tì ó máa toast ẹ̀. báyé tí ẹ ṣe rí nìyẹn, wọ́n wàásù Jésù fún kò dáhùn. So ó wá yá
níbi tó ti ń ṣàgbèrè kiri ó wá lọ bá ẹnìkan sùn ó wá kó àrùn AIDS níbi tó ti lọ bá ẹnìkan ṣàgbèrè ó kó àrùn AIDS ṣẹ́mi yín pé ẹlẹ́ṣẹ̀ tó ní àrùn AIDS ni àbí kòkòrò HIV ó ti wà nínú ẹ̀jẹ̀ àbí because àwọn onímọ̀ ìṣègùn òyìnbó jẹ́ ká mọ̀ wípé inú ẹ̀jẹ̀ ni kòkòrò HIV máa ń wà so kòkòrò yẹn ti wà nínú ẹ̀jẹ̀ ó ti wà ń bẹ̀ already ẹlẹ́ṣẹ̀ tó ní kòkòrò HIV náà nígbà tó wá yá àwọn kan ṣàbẹ̀rẹ̀ sí ní continue láti máa wàásù fún wọ́n ń tẹ̀síwájú láti máa wàásù fún wọ́n ń sọ fún pé kó fayé ẹ̀ fún Jésù ó wá díjọ́ kan ó wá surrender fún Kristi ó wá di àtúnbí Jésù dẹ̀ dáríjì because ó sọ ó ní pé ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá bó ti wù kó rí èmi kì yóò tánù orin inú ìwé wa kan ó dẹ̀ gbé lẹ́sẹ̀ ó ní ẹni tó burú jù tó bá lè gbàgbọ́ lójú kan náà yóò rí ìdáríjì gbà so lójú kan náà yóò rí ìdáríjì gbà náà ẹni yẹn nípasẹ̀ ikú àti àjíǹde Jésù Kristi lójú kan náà ó ti rí ìdáríjì gbà ó túmọ̀ sí wípé ẹlẹ́ṣẹ̀ yẹn ti padà di ọmọ Ọlọ́run ẹ wá gbọ́ ilé yìí ẹlẹ́ṣẹ̀ tó ní HIV nínú ẹ̀jẹ̀ later ó padà di ọmọ Ọlọ́run èmi wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín mo dẹ̀ sábà máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tí máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ deliverance fún wọn ṣé torí pé ó ti di born again yẹn HIV ó ti kúrò nínú ẹ̀jẹ̀ ṣé kòkòrò yẹn ó ti jáde kúrò nínú ẹ̀jẹ̀ simply because ó ti fàyè ẹ̀ fún Jésù no gbogbo wa la mọ̀ then ṣé Ọlọ́run ò lè mú kòkòrò yẹn kúrò nínú ẹ̀jẹ̀ ó lè mú kúrò bọ̀ kí ló wá dé tí Ọlọ́run ò mú kòkòrò yẹn kúrò nínú ẹ̀jẹ̀ automatically torí pé ó ti gba Jésù reason ni wípé Ọlọ́run ò kí ń work bẹ́ẹ̀ Ọlọ́run ò kí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí ẹlẹ́ṣẹ̀ tó ní kòkòrò HIV bá fàyè ẹ̀ fún Jésù ó máa di ọmọ Ọlọ́run ṣùgbọ́n sì ní kòkòrò HIV nínú ẹ̀jẹ̀ tí ó bá wá fẹ́ rí ìwòsàn ó máa lọ rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ní healing anointing or deliverance anointing tán bá minister sí ó ṣeé ṣe kí ó rí ìwòsàn kó rí ìtúsílẹ̀ ṣùgbọ́n tó bá sọ yín pé tó àìsàn tó wà nínú omi ara àtẹ̀jẹun ó kò sí problem níwọ̀n gbà tó ń bá ṣáà ti dọ̀rùn ó ń gba kádàrá tóun ó máa wà bẹ́ẹ̀ náà títí ó ṣe máa kú tí ò bá ti sẹ́ ìgbàgbọ́ ó máa padà dọ̀rùn ṣùgbọ́n kò ní rí ìwòsàn títí yóò ṣe kú bẹ́ẹ̀ náà ló rí sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run lónìí tó jẹ́ wípé wọ́n gbàgbọ́ wípé kò sí deliverance ẹlòmíì gbàgbọ́ wípé kò sí tán pé deliverance tí wọ́n bá ti di born again ó ti parí yẹn kò sí ègún mọ́ kò sí nǹkan mọ́ irọ́ ni o ẹ jẹ́ ń sọ ilé yìí fún yín bó ṣe jẹ́ wípé kòkòrò HIV àti àwọn àrùn ìbálòpọ̀ inú ẹ̀jẹ̀ ló wà bẹ́ẹ̀ náà ni ègún àjẹbí ègún àjogúnbá májẹ̀mú òkùnkùn àjogúnbá inú ẹ̀jẹ̀ ló wà inú ẹ̀jẹ̀ ló wà mo dẹ̀ sọ fún wa lánàá mo ní ẹran ara àti ẹ̀jẹ̀ kò ní wọ ìjọba ọ̀run àgbé ẹran ara àtẹ̀jẹ̀ wọ ìjọba ọ̀run inú ayé yìí nìkan ṣoṣo láti nídìí ẹran ara àti ẹ̀jẹ̀ ṣé Ọlọ́run ò make provision fún healing wa ó make ẹ̀ bó la ṣe máa wá lè jẹ àǹfààní provision healing tọ́lọ́run make fún wa bá ṣe lè jẹ àǹfààní ẹ̀ òun ni wípé kí a believe nínú iṣẹ́ ìránṣẹ́ deliverance àti healing kí a dẹ̀ ní connection pẹ̀lú àwọn tí Ọlọ́run fi rán ní tòótọ́ ṣe rí gbogbo ìránṣẹ́ Ọlọ́run ṣe ni àti gbogbo ọmọ Ọlọ́run gbogbo wa dàbí ara Kristi ẹ̀yà ara lóníkálùkù wa iṣẹ́ oníkálùkù yàtọ̀ síra wọn Ọlọ́run pè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ wòlíì pé oríṣiríṣi àwọn pásítọ̀ pé oríṣiríṣi àwọn àpọ́sítù pé oríṣiríṣi ṣùgbọ́n ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí bí gbogbo oríṣiríṣi wòlíì ṣe wà bí gbogbo oríṣiríṣi pásítọ̀ ṣe wà inú ara Kristi la wà iṣẹ́ ìránṣẹ́ oníkálùkù ò sì jọra wọn òótọ́ lẹ gbọ́ tí mo sọ fún yín tí ẹ bá kó wòlíì 100 jọ papọ̀ wòlíì 100 gbogbo wọn ló jẹ́ wòlíì wọ́n dẹ̀ jẹ́ 100 ẹ lọ wò wọ́n fínífíní mi ìsọ̀rọ̀ àwọn wòlíì èké o ẹ má ṣì mí gbọ́ mi ìsọ̀rọ̀ àwọn wòlíì akóṣìbérò àwọn wòlíì olórí gbogbo mi ìsọ̀rọ̀
kí ló ń ṣẹlẹ̀ sí network má disturb mi lọ́nà kankan náà ẹ gbọ́ ìjìnlẹ̀ gbogbo ènìyàn. náà wòlíì oríṣiríṣi ló wà, iṣẹ́ ìránṣẹ́ wọn máa yàtọ̀. tá bá ń sọ nípa wòlíì, mo ti sọ fún wa rí, àwọn wòlíì kan wà, wòlíì Ọlọ́run ni wọ́n, Ọlọ́run ló pè wọ́n, tó yẹ pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní study iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì nìkan, ẹ̀mí Ọlọ́run ṣí mi níyè sí ọ̀pọ̀lọpọ̀ ìjìnlẹ̀ àṣírí nípa àwọn wòlíì. Àwọn wòlíì kan wà, wòlíì aríran ni wọ́n. Àwọn wòlíì kan wà, wòlíì alásọtẹ́lẹ̀ ni wọ́n. Àwọn wòlíì kan wà, wòlíì aláṣírí ni wọ́n. Àwọn wòlíì kan wà, wòlíì aláṣẹ ni wọ́n. Àwọn wòlíì kan wà, wòlíì olórin ni wọ́n. Now, tí ẹ bá tún wá pín wọn sí ìpele according to their anointing, ẹ tún rí pé iṣẹ́ ìránṣẹ́ wọn tún yàtọ̀. Àwọn wòlíì kan wà tó yẹ pé wòlíì ni wọ́n, ṣùgbọ́n method of delivery ó yàtọ̀, manner of delivery ó yàtọ̀. Àwọn ẹlòmíì wọ́n ń deliver prophetic message wọn nínú orin, àwọn wòlíì olórin nìyẹn. Àwọn wòlíì kan wà, wọ́n ń deliver message wọn nínú drama, wòlíì oní drama nìyẹn. Ìtọ́pọ̀lọpọ̀ ò mọ̀ nìyẹn. A lot of things ni ọ̀pọ̀lọpọ̀ àwa Kristẹni ní iye wa ò ṣí sí. Ẹ tún gbọ́ ilé, àwọn wòlíì kan wà tó yẹ pé ọ̀nà tí wọ́n ń gbà deliver prophetic ministry wọn òun ni nípa ìwé kíkọ. Àwọn wòlíì kan wà, oríṣiríṣi ọ̀nà ni àwọn wòlíì ni wọ́n ń gbà ṣiṣẹ́ ìránṣẹ́. Then bẹ́ẹ̀ náà ni àwọn apostle, bẹ́ẹ̀ náà ni àwọn teacher, bẹ́ẹ̀ náà ni àwọn pastor. Ìpele ló wà. Àwọn nínú àwọn pastor, a ní àwọn kan tó yẹ pé they are apostolic pastor. A ní àwọn kan evangelistic pastor. A ní àwọn kan tó yẹ pé pure pastor. A ní àwọn kan tó yẹ pé teaching pastor ni wọ́n. A ní àwọn kan tó yẹ pé prophetic pastor ni wọ́n. Nínú iṣẹ́ ìránṣẹ́ prophetic àti evangelistic ministry, àárín agbede méjì, àárín gbùngbùn bẹ̀ yẹn ní deliverance ministry wà. Gbogbo fivefold ministry ló lè operate in a deliverance ministry according to their calling and their anointing. So tí o bá mọ̀ yí pé o nílò deliverance, tí o bá ní connection pẹ̀lú àwọn tí Ọlọ́run pè specially tó dé anoint fún iṣẹ́ ìránṣẹ́ deliverance, o ò ní rí deliverance. Reason ni pé ibi tó lọ tàbí ẹni tó lọ bá, a ò fi iṣẹ́ ìránṣẹ́ deliverance rán. Tí a ò bá dẹ̀ fi iṣẹ́ ìránṣẹ́ deliverance rán, òye rẹ̀ ò ní yé, kò ní understand nǹkan tó ń wí. A lot of things ni wàá máa sọ, ṣùgbọ́n tó yẹ pé kò ní yé. Kì í ṣe pé ó fi ṣèkà, kì í ṣe pé Ọlọ́run ò pé, kì í ṣe pé kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ó wà anointed, ọmọ Ọlọ́run ni, ìránṣẹ́ Ọlọ́run ni, ṣùgbọ́n area ibi tí ìwọ ti níṣòro yẹn, a ò fún ní orí ọ̀fẹ́ ẹbẹ̀. Kò ní ìpè ẹ̀, kò ní anointing ẹ̀, area bòmíì òun ni iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ dojúkọ. So a gbọ́dọ̀ understand, ẹ̀yin ò túmọ̀ sí pé kì í ṣe ènìyàn Ọlọ́run ni, ṣùgbọ́n aspect ibi deliverance yẹn la ò fi yé. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ tún wá gbọ́ ilé yìí kó tó nípa lọ gbàdúrà. So tá bá wá ń sọ nípa májẹ̀mú òkùnkùn àjogúnbá, ó ní í ṣe pẹ̀lú ogun tí ọmọ jogúnbá látara àwọn tó bí. Inú ẹ̀jẹ̀dẹ̀ ló máa ń wà. Mo ti sọ̀rọ̀ yìí rí several times. Ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ogun àti ìṣòro tó ń jà àwọn ènìyàn lónìí, even gan medically, inú ẹ̀jẹ̀ ló wà. Tí ó bá rẹ ẹnìkan tó ń ṣàìsàn, wọ́n á ní kán lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀. Wọ́n ń pe kinní kan ní full blood count. Wọ́n á ní kó lọ ṣe full blood count tàbí complete blood count. Wọ́n á gbé ẹ̀jẹ̀ lọ sí lab. Wọ́n á lọ ṣe full blood count. Wọ́n á yẹ ẹ̀jẹ̀ ẹ̀ wò. Inú ẹ̀jẹ̀ ni wọ́n á ti mọ̀ wípé ẹni yìí ti ní HIV. Inú ẹ̀jẹ̀ ni wọ́n á ti mọ̀ wípé ẹni yìí ti ní hepatitis B, A, B, C. Inú ẹ̀jẹ̀ ni wọ́n ti mọ̀ pé ẹni tí ní gonorrhea. Inú ẹ̀jẹ̀ ni wọ́n ti mọ̀ pé ẹni tí ní staphylococcus. Inú ẹ̀jẹ̀ ni wọ́n ti mọ̀ pé ẹni yìí ó ti ní jaundice. Inú ẹ̀jẹ̀ ni wọ́n ti mọ̀ pé typhoid rèé. Inú ẹ̀jẹ̀ ni wọ́n ti mọ̀ pé malaria ti wà nínú ẹ̀jẹ̀. Inú ẹ̀jẹ̀ ni wọ́n ti mọ̀ irú àìsàn tó wà lára ẹ̀. Inú ẹ̀jẹ̀ ni, ẹ wá gbọ́ ilé yìí, àìsàn tó wà nínú ẹ̀jẹ̀, kòkòrò inú ẹ̀jẹ̀, kò respect ọ̀rọ̀ spiritual, kò ń ṣe kò mọ̀ ń pa spiritual. Ipe nìkan ni born again, nìkan ni ò born again. Born again, even gan pastor, ó lè ní HIV. Ṣé ń gbọ́ mi báyìí? Ọmọ Ọlọ́run ó lè ní typhoid nínú ẹ̀jẹ̀.
bó ṣe wà nìyẹn, yẹn ò ní ṣe pẹ̀lú dídàtúnbí ọ̀nà dídàtúnbí. Bó ṣe rí medically nìyẹn, ẹ wá mú wá sí spiritual náà. Nínú spiritual realm, inú ẹ̀jẹ̀ náà ni ègún máa ń wà. Ẹni tó jẹ́ wípé ògo ayé rẹ̀ ò ní bá dọjọ́ alẹ́, ó ti wà nínú ẹ̀jẹ̀, májẹ̀mú yẹn ti wà nínú ẹ̀jẹ̀. Ẹni tó jẹ́ wípé tó bá wọlé ọkọ, ìyáálé ọkọ ló máa lọ jẹ títí yóò ṣe kú síbẹ̀, inú ẹ̀jẹ̀ ló wà. Ẹni tó jẹ́ pé ayé ti fi ègún mọ́dọ̀jọ́ alẹ́ sí lára, ikú òjijì, ogun ògódì ẹ̀mí pin, inú ẹ̀jẹ̀ ni ègún yẹn máa farapamọ́ sí. Ogun tó bá yájà tó kàn yá lápá, ogun tó bá bàbá jà tó kan lẹ́sẹ̀, inú ẹ̀jẹ̀ àwọn ọmọ ló farapamọ́ sí. Ìkorò inú ẹ̀jẹ̀ tí ọmọ fà mú láti inú ọyàn ìyá ẹ̀, máńjèlé ẹ̀jẹ̀ tí ọmọ jogún bá látara bàbá ẹ̀, wọ́n ń pè kíní kan ní DNA. Tí wọ́n sọ pé wọ́n lọ ṣe DNA test, nǹkan tó ń pè ní DNA yẹn, ẹ lọ ṣe research lé lórí, kẹ́bẹ̀ lọ́wọ́ àwọn scientist tàbí lọ́wọ́ àwọn doctor, wọ́n ó ṣàlàyé fún yín pé ó ní í ṣe pẹ̀lú àjẹbí. Tó bá tó táìmù kan, mò ń ṣiṣẹ́ lórí mẹ́sẹ̀jì kan, màá wá sórí afẹ́fẹ́, màá declare ẹ̀ fún yín, màá kọ́ yín ní àwọn nǹkan kan. Mò ń ṣe research lórí àwọn àìsàn àjẹbí, àìsàn àjogúnbá. Ṣé mọ̀ yín pé mo discover nínú research tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí pé àwọn àìsàn tí èèyàn máa ń jogúnbá látara àwọn tó bí ó tó 5,000. Yes, téèyàn lè jogúnbá látara àwọn tó bí ní oríṣiríṣi orúkọ àìsàn tó yẹ pé àjẹbí. Onírú àìsàn kan tó yẹ pé láti ara bàbá lọmọbìnrin ti máa ń kó. Onírú àwọn àìsàn kan tó yẹ pé láti ara ìyá lọmọkùnrin ti máa ń kó. Onírú àwọn àìsàn kan tó yẹ pé inú ìran ló wà. Fún àpẹẹrẹ, nínú ìdílé àwọn kan, ègún tó máa ń jà níbẹ̀, ẹ mọ̀ gbọ́ o, ègún tó máa ń jà níbẹ̀ òun ni wípé tí ẹ bá wo inú ìran yẹn, ẹ rí ẹni méjì, mẹ́ta, mẹ́rin, tẹ́ bá ṣe máa kà wọ́n débẹ̀, ẹ rí àwọn tó ní àìsàn jẹjẹrẹ. Tí ẹ bá lọ sí hospital, téèyàn bá ní cancer, wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ní cancer nídìílé bàbá ẹ̀ tàbí nídìílé ìyá ẹ̀ rí. Ẹ̀yin ò mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn ni. Ó túmọ̀ sí pé ègún àjẹbí ni. Irúgbìn ogun yẹn, oró ọfà yẹn, ó wà nínú ẹ̀jẹ̀ tó jogúnbá látara àwọn tó bí ni. Then tí èèyàn bá ní hypertension, wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ ní hospital wípé ta ni hypertension ṣe rí nínú ìdílé ìyá ẹ̀ tàbí ìdílé bàbá ẹ̀. Kí ni reason? Ó túmọ̀ sí pé èèyàn lè jogún hypertension látara àwọn tó bí. Ẹ tún gbọ́ ilé yìí, irú àwọn àìsàn míì ó wà bẹ́ẹ̀. Àní obìnrin kan, ó lọ bá doctor, ó ní yes sir, ó ní ẹ jọ̀ọ́, ṣé tí èèyàn bá gé ọyàn kan yìí, ó lè tèlò tó lè náà tó ń bá fẹ́ gé, àti wípé ṣóhun ò lè kú. Doctor ní kò lè kú. Doctor dẹ̀ sọ iye tó máa gbà. Ó ní excuse, tí ẹ̀ bá kú fẹ́ gé méjèèjì ńkọ́, kí ẹ̀ palẹ̀ méjèèjì mọ́, ṣé èèyàn ò lè kú? Doctor ní èèyàn ò lè kú, pé ó kàn máa náyàn lówó ni. Ó ní doctor, ó lóun fẹ́ gé méjèèjì. Doctor ní kí ló dé? Má gé, ó fìtì ẹ̀ ń bi tó wà, ó wo mìíràn ni, ó dáa, ó yẹ ọ́, ó fìtì ẹ̀, ó lóun máa gé. Ní ẹjọ́, doctor bá ní okay, kò sí problem, tó bá yẹ pé ó fẹ́ gé, ìgbà báyìí, wà á dẹ̀ sign, wà á ṣe. But doctor yẹn jọmọ Ọlọ́run, ó dẹ̀ ti wá fura wípé spiritual matter lọ̀rọ̀ yìí. Doctor yẹn wá ọ̀rá mú jókòó, ó wá cancel ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀. Pẹ̀lú ẹkún àti omijé ni ọmọbìnrin yẹn fi bẹ̀rẹ̀ sí ní bá doctor sọ̀rọ̀ wípé ìyá tó bí ìyá òun gbọ́ nínú ìtàn wípé ìyá yẹn ó joró títí ó ṣe kú, pé ìyá òun ròyìn fún òun ò rí, ṣùgbọ́n ìyá òun sọ fún un. Ó ní nígbà tí ìyá òun náà tóun náà pé éèjì tí ìyá ẹ̀ kú yẹn, tí ìyá ẹ̀ ní cancer, ó lóun wá discover yìí pé ìyá òun náà wá develop breast cancer ní éèjì yẹn náà. Ó ní tó wá ń bà òun lẹ́rù báyìí ni wípé òun náà ti fẹ́ pé éèjì yẹn ní next year nísìn. Ẹ̀rù dẹ̀ ń bà ń pé tó náà bá pé éèjì yẹn, kí cancer yẹn má lọ mú òun náà, òun ò dẹ̀ irú ìjóró, irú ikú oró, ikú ìnira tí ìyá ń kú, òun ò fẹ́ kúrú ẹ̀. Ipe kíní yẹn, ipe ó bà òun lẹ́rù gidigidi. Doctor yẹn wá bá sọ̀rọ̀ lọ́hùn. Doctor yẹn wá sọ fún wípé tí ó bá lè fàyè ẹ̀ fún Jésù,
tí òun dẹ̀ introduce ẹ sáwọn deliverance minister tán bá pray fún wọn lè break àjàgà yẹn nínú ẹ̀jẹ̀ ìpè okay ń sọ tó bá sọ yí pé ó fẹ́ lọ gé ọyàn yẹn tó dẹ̀ yẹ pé spiritual attack ni níbi tán bá ti ń ṣe operation fún ọyàn yẹn tó bá yíwọ́ tó bá kú ńkọ́ tán bá wá pàdé ẹ̀ ń bẹ̀ nǹkan àwọn tó ń tọ́jọ́ àwọn òbí ẹ̀ tán bá dúró ó mẹ́pẹ́ mi ni wọ́n àwọn ẹ̀mí ò dẹ̀ kì í sùn wọn kì í ṣàárẹ̀ abẹ̀mí ẹṣin ni wọn kì í sùn wọn kì í wo ló bá tún fọ́ sẹ́kún again bí dókítà yẹn ṣe wàásù fún ni ó dẹ̀ fa yẹ́ fún Jésù wọ́n dẹ̀ mú wá fún deliverance lẹ́yìn deliverance ẹ̀yin ènìyàn Ọlọ́run àjàgà yẹn bírèkì pátápátá nínú ayé ẹ̀ ó ti lé ní 10 years báyìí obìnrin ṣì wà ń bí kò ní kánsà kankan meanwhile ìbá ti gé ọyàn méjèèjì dànù dẹ̀yìn tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ ẹ̀ náà tún máa jogún ẹ̀ látara ẹ̀ èmi sọ gbogbo ẹ̀yin tí ẹ bá lè ṣe àmì ní orúkọ ńlá Jésù Kristi ogun tó ja àwọn aṣíwájú nínú ìran rẹ tó níwọ ló kù mo pàṣẹ ègún náà kó fi ayé rẹ sílẹ̀ ẹ ṣe àmì yìí tẹ́ mi lọ́rùn ègún tó ja bàbá rẹ tó gbé pa ogun tó ja ìyá rẹ tó wó mọ́lẹ̀ lórí ayé tìrẹ ègún náà kó jóná wọlé mo ní ègún náà kó jóná wọlé ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí gbogbo ènìyàn tí ẹ bá wo ìran àwọn ẹlòmíì ẹ rí wípé tí ẹ bá wọnú ìran wọn ẹ rí àwọn oníwárápá ó lè jẹ́ wárápá ẹ̀gbọ̀n rìrì ó lè jẹ́ ológun òru ó lè jẹ́ wárápá agbára yílẹ̀ ó lè jẹ́ wárápá olóòró ó lè jẹ́ wárápá ẹlẹ́bù ó lè jẹ́ wárápá onífòǹfò ó lè jẹ́ wárápá gbígbẹ ó lè jẹ́ wárápá tútù ó máa wà nínú ìran wọn ìgbà tẹ́ bá ṣe máa ka fámìlì wọn àwọn relative wọn ẹnìkíní ẹnìkejì ẹnìkẹta ẹ máa rí àwọn oníwárápá yìí níbẹ̀ náà nínú ìran àwọn ẹlòmíì inú ẹ̀jẹ̀ wọn ló wà tó yẹ pé ẹ rí wípé tẹ́ bá ṣe ń ka méní méjì mẹ́ta mẹ́rin ẹ rí wípé nínú ìran wọn ẹ máa rí àwọn wèrè níbẹ̀ oríṣiríṣi ọ̀nà ló lè gbà farahàn ó lè jẹ́ wèrè gbígbẹ ó lè jẹ́ wèrè tútù ó lè jẹ́ wèrè ilé tàbí kó jẹ́ wèrè òde ó lè jẹ́ wèrè inú àgọ́ tàbí wèrè ojú ọjà ó lè jẹ́ wèrè aláṣọ tàbí kó jẹ́ wèrè oníwòǹwò ó lè jẹ́ wèrè oníkàmìkàmìkàmì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tàbí kó jẹ́ wèrè onídídákẹ́ rọ́rọ́ ó lè jẹ́ wèrè onígìrìgànkú tó múra àjà tàbí kó jẹ́ wèrè oníwíwò sùn tí ò bá dẹ̀ rí bẹ́ẹ̀ ó lè jẹ́ dídìrìn sùnbẹ́pẹ́jẹ́ gbèwé ṣeré ọmọ tútù tó ń yánnà tọ́sà tàbí kó jẹ́ akíndìndìrìn akíndanidání akíndọ̀bọdé ó lè jẹ́ bẹ́ẹ̀ náà kì í ṣojú lásán àwọn dókítà máa wá orúkọ kan pé ṣùgbọ́n inú ẹ̀jẹ̀ ìran ló wà inú ẹ̀jẹ̀ ìran òun ló wà náà ẹ rí ẹlòmíì tí ó bá wà lọ́mọdé kò ní ya wèrè tó bá wà lọ́lọ́mọge kò ní ya wèrè tó bá wọlé ọkọ kò ní ya wèrè tó bá lóyún kò ní ya wèrè ṣùgbọ́n ìjọ́ tó bá bímọ tí ó bá fi ojú kan ẹ̀jẹ̀ ìbímọ rẹ̀ ní ọjọ́ náà ló máa ya wèrè a máa ń pè ní àbísínwín ẹ lọ ṣe research lé lórí ogun àbísínwín ó máa ń wà nínú ẹ̀jẹ̀ ó máa dúró de ọjọ́ iwájú kò ní tí ì farahàn ó máa dúró dọjọ́ iwájú ogun adígbàjáni ni tó máa ń dá àkókò láti jàyàn á ti prógrámù ẹ̀ síbẹ̀ pé lágbájá yìí gbogbo ìgbà tó bá sì wà lọ́lọ́mọge nǹkan kan ò ní ṣe ó dìgbà tó bá bí ọmọ alákọ̀ọ́bí lẹ́yìn ìgbà yẹn ni náà bẹ̀rẹ̀ sí ní jò lára ẹ̀ ẹlòmíì sì rèé iná ogun yẹn ò ní tí ì jò lára ẹ̀ ó dìgbà tó bá ṣíwọ́ ọmọ bíbí ìránṣẹ́ Ọlọ́run kan wòlíì ni ó pàdé obìnrin kan ó ní mọ́mì ẹjọ́ Olúwa fi hàn mí wípé ọwọ́ àgàn wà lára yín pé kẹ́ gbàdúrà pé kọ́lọ́run kó pa àmì ìyàgàn rẹ lára yín mọ̀mọ́ yẹn wo pásítọ̀ yẹn títí báyìí ó rẹ́rìn ó ní wọ́n ti máa ń ròyìn yín pé ẹ máa ń ríran àmì eléyẹ ẹ rí o ìyẹn ní ṣé ò sí mọ́mì ó ní òun ni kó ń gbàdúrà kó mọ́ra àgàn bíi báwo kó mọ́ kámi àgàn parí lára àmì àgàn ò sí lára òun tó yẹ pé ọmọ ẹlẹ́ẹ̀kẹfà ọmọ ẹlẹ́ẹ̀kẹfà òun gan ó ti wà ní primary school lẹ́yìn sọ pé kó mọ́ yàgàn àgàn bíi bò ẹjọ́ ẹ lọ wá ràn yín síwájú eléyìí o ẹ̀rí o lóòótọ́ mo ti mọ́ ń gbọ́rọ̀ yín wọ́n lẹ́ẹ̀ mọ́ ń ríran ṣùgbọ́n eléyìí ẹ̀rí o ẹ̀já náà rárá bó ṣe kú mẹ́nìyẹn kó gbà ìyẹn ni mọ́mì ẹ̀ bá gbà á ṣẹ́rí tó bá dijọ́ kan màá sì ṣe message lecture màá kọ́ àwọn èèyàn lórí bí ẹ ṣe mọ́ bí ẹ ṣe tẹ bá rí wòlíì Ọlọ́run tòótọ́ tó bá deliver message fún yín màá kọ́ yín bí ẹ ṣe lè process prophetic message then màá tú àwọn àṣírí kan nípa prophetic message ṣẹ́rí prophetic message or prophecy inú spiritual realm ló ti ń wá ní spiritual realm àwọn òfin kan ń guide ẹ̀ tó ẹ pé tẹ bá understand ẹ lè mọ bí prophecy ṣe máa ń ṣiṣẹ́
ẹ gbọ́ ilé yìí ipe èèyàn yàgàn àmì àgàn wà lára èèyàn kò ní kó mọ̀ bímọ o ntọ́pọ̀lọpọ̀ mọ̀ nìyẹn o ipe àmì àgàn wà lára èèyàn kò ní kó mọ̀ bímọ àmì nínà dẹ́n ó dìpẹ́ lórí irú àgàn bẹ́ẹ̀ oríṣi àgàn mélòó lẹ́mọ̀ tó wà àgàn òwúrọ̀ wà àgàn sángangan wà àgàn alẹ́dẹ̀ wà so irú èwo nìyí tó wà lára ẹ̀ òun ló máa determine na ẹni tó jẹ́ wípé àmì àgàn ti wà lára ẹ̀ tó yẹ pé kò ní rọ́mọ sín láti primary ni ó dẹ̀ ti bá boyfriend ẹ̀ sùn tí ó lóyún secondary school ó tún lóyún mi kò tí ì wọlé ọkọ ọ̀n fara kan báyìí ó ń lóyún ni a ní ara wọn ara ẹlẹ́dẹ̀ ni a mọ lóyún àmì àgàn dẹ̀ wà lára ẹ̀ torí pé kò ní rọ́mọ sín ọ̀tọ̀ ni pé kí ènìyàn rọ́mọ bí ọ̀tọ̀ ni pé kí ènìyàn má lóyún ẹlòmíì tó lóhun oyún kọ́ lọ́mọ èèyàn lè lóyún kó má lọ́mọ àìmọye tó ń lóyún kò dẹ̀ rọ́mọ gbẹ́jọ́ ọ̀tọ̀ ni kéèyàn lóyún ọ̀tọ̀ ni kó bímọ o ẹ tún gbọ́ o kì í ṣe gbogbo ẹni tó bímọ ló ń rọ́mọ gbẹ́jọ́ o èèyàn lè bímọ kó má rọ́mọ gbẹ́jọ́ ìjìnlẹ̀ ní gbogbo kínní dẹ̀ èèyàn lè rọ́mọ gbẹ́jọ́ kó má jẹun ọmọ èèyàn lè jìyà lórí ọmọ kó tún jìyà lọ́wọ́ ọmọ dẹ̀ èèyàn lè rí ọmọ èèyàn lè jẹun ọmọ kó má rọ́mọ sín yes pàápàá jùlọ tó bá yẹ pé gbogbo àwọn ọmọ tó bí àbíkú àgbà ní gbogbo wọn ìyẹn tún kọ́ èmi sọ lónìí ẹ̀yin tí ẹ bá lè ṣàmì gbogbo ọwọ́ òkùnkùn tó ti já ìran rẹ lógun tó tún wá náwó gán ìwọ náà àtàwọn ọmọ rẹ mo pa á láṣẹ iná tí jáde nínú ẹ̀jẹ̀ iná tí jáde lára iná tí jáde lára iná tí jáde lára iná tí jáde lára iná tí jáde gbogbo àmì òkùnkùn tá a fi bàlẹ̀ lé ọ lórí mo pa á láṣẹ iná ẹ̀mí mọ́ kó ṣìdà iná ọlọ́run kó ṣìdà iná agbára ọlọ́run kó ṣìdà iná agbára ẹ̀mí mọ́ kó ṣìdà iná agbára ọlọ́run alààyè kó ṣìdà iná agbára ọlọ́run alààyè kó ṣìdà ẹ gba ìṣẹ́gun ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí nínú ìran àwọn ẹlòmíì ẹ lọ wá wò inú ẹ̀jẹ̀ wọn ló wà ó di dandan kí wọ́n ní àìsàn ojú wọ́n á ní àìsàn ojú májẹ̀mú òkùnkùn àjogúnbá ni àìsàn ojú bẹ́ẹ̀ tẹ́ bá ti ríru ọmọ bẹ́ẹ̀ ẹ rí gbogbo ibi ojú ẹ̀ nínú ibi tó jẹ́ funfun yìí ó máa brown bí ẹni pé kọ́lọ̀ ilẹ̀ ẹlẹ̀ ojú ẹ̀ dúdú yìí ó máa wá jẹ́ bíi brown colour gbogbo ẹ̀ máa wá brown mọ́ra wọn then gbogbo bíi máa wá brown gbogbo bíi máa brown gbogbo bíi máa brown ẹ wá ríru ọmọ bẹ́ẹ̀ àwa máa họ a máa yún tó bá ṣe ń yún ló máa họ tó bá ṣe ń họ ló máa dá mi ojú yẹn máa dá mi ojú yẹn á wá pọ́n á wá dàbí bí kọ́lọ̀ yẹ̀pẹ̀ gbogbo àdẹ̀mọ̀ yún ojú yẹn àdẹ̀mọ̀ dá mi náà ẹ lọ wádìí ẹ wò inú ẹ̀jẹ̀ lọmọ yẹn ti jogúnbá májẹ̀mú òkùnkùn àjogúnbá ni inú ẹ̀jẹ̀ ni àwọn ẹlòmíì wà èèwọ̀ ìdílé wọn òun ni wípé ojú wọn kì í bá wọn dọjọ́ alẹ́ kán tó kú lójú wọn ti máa ń fọ́ inú ìran wọn ló wà kò sí ni ẹ lọ wádìí wọn wò wọ́n máa ní pọ́blẹ́mù ojú àwọn ẹlòmíì kì í ṣojú ní títí wọn ẹsẹ̀ ni tí ẹsẹ̀ yẹn ò bá kọ k ó máa kọ x tàbí kó kọ c náà inú ẹsẹ̀ ni tán bá ti dé èjì kan òun ni wọ́n ti máa ní pọ́blẹ́mù ẹsẹ̀ náà ti máa complain orókún náà ti máa complain ẹsẹ̀ yẹn tó bá wáyé ẹ máa rí pé ẹsẹ̀ yẹn ó máa change shape ẹsẹ̀ yẹn máa change shape kì í ṣojú lásán àwọn tó bá wá lákèésí àkíyèsí wípé kíní yìí ti ṣèyá àyà òun rí ó lè má ṣèyá kó jẹ́ pé àbúrò ìyá ló ṣe ó lè má ṣàbúrò ìyá kó jẹ́ pé ẹ̀gbọ́n ìyá ló ṣe ṣùgbọ́n ẹni tó bá lákíyèsí máa mọ̀ pé nínú ìran àwọn kíní yìí ó kọ́mọ̀ á ti rí pé ó ṣèyàn kíní ó ṣèyàn kejì ó ṣèyàn kẹta tó bá gbọ́ nínú ìtàn á rí pé ìyá àyà òun náà nǹkan yẹn ló ṣe tàbí bàbá bàbá ẹ̀ ẹ tún gbọ́ ilé yìí nínú ẹ̀jẹ̀ májẹ̀mú òkùnkùn àjogúnbá òun ni ègún mọ́ jẹun ọmọ ègún mọ́ ríre lòdọjọ́ alẹ́ ẹ rí ìran míì nínú ìdílé wọn máa ń bẹ̀rẹ̀ ohun rere wọn kàn kì í parí ẹ̀ ni ọ̀tọ̀ lẹni tó máa ralẹ̀ ọ̀tọ̀ lẹni tó máa ṣe foundation ọ̀tọ̀ lẹni tó máa bẹ̀rẹ̀ ilé ọ̀tọ̀ lẹni tó máa gbé bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tẹ́ rí ilé àkọ́kù tẹ́ ń wò tó yẹ pé wọ́n ṣe bẹ̀rẹ̀ grandi síwájú ibẹ̀ wọ́n àti ìparí ilé yẹn gan wọ́n ṣe ti wá sìnkú ẹni yẹn sínú ilé yẹn ibi tí ikú ègún ìdílé ibi tó lù pa sí òun lẹ́rí yẹn wọ́n gbókú ẹ̀ wà nulẹ̀ yẹn ogun ògo díẹ̀ mi pin tí
tí kì í jẹ́ káwọn ọmọ ológo òdílé yín ó rògo lò dọjọ́ alẹ́, ègún náà ó fi ayé rẹ̀ sílẹ̀. Yes sir, á gba àdúrà gan tí ó bá ti tó àkókò ń sì torí pé ègún ìran ni á bí ìpìlẹ̀ ẹ̀ wò, á dẹ̀ wó di ẹ̀lú rẹ̀ lẹ́nì. Nínú ìran àwọn ẹlòmíì èèwọ̀ ni wọn kì í kàwé yọrí, wọn kì í kàwé, wọn kì í kàwé, wọn kì í kàwé. Èyí tó kàwé jù nínú fámìlì wọn tí gbogbo agboolé panupọ̀ tán ń pè ní sisi iléèwé tàbí bọ̀dá akọ̀wé toró ní academic champion wọn, òun nìyí tó ṣe junior WAEC tó fail tán drop out. Òun ni ó kàwé jù nínú ìran wọn, òun ni wọ́n dẹ̀ mọ́ celebrate. Èyíkéyìí tó bá lóun ó kàwé nu wọn nínú kó kú lójijì tàbí kó yá wèrè. Mi ò ẹ̀mí mímọ́ Olódùmarè o pátápátá parí ọlá. Ẹgbọ́ ilé nínú ìran àwọn ẹlòmíì wọ́n máa ń kàwé o, wọ́n máa ń kàwé, everybody oníkálukú àtobìnrin àtọkùnrin wọ́n dẹ̀ máa ń mọ̀wé gidi, àmọ́ ègún inú ẹ̀jẹ̀ májẹ̀mú òkùnkùn àjogúnbá kò ní jẹ́ kán fi ìwé yẹn ṣe nǹkan rí. Ọ̀pọ̀lọpọ̀ irú wọn wà tó jẹ́ pé gbogbo ìwé tí wọ́n kà láyé òun náà ni wọ́n lọ fi ń ṣe yẹsà tí wọ́n lọ fi ń ṣe messenger tán lọ fi ń ṣe gate man. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ègún ni, ègún ni, ègún ni. Ó kèé sí báyìí, ẹ wo ìyá àyà ẹlòmíì apọnmita ní nílùú wọn, òun náà wá dẹ́kọ̀ọ́ pure water ló ń tà kiri. So ègún ìran ni, ègún ìran òun ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀, kì í ṣojú lásán. Now then bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo ronú sí pé irú ègún wo ló ń jà wọ́n nínú ìdílé tèmi náà, nídìílé ibi tí a ti bí mi, nídìílé bàbá, nídìílé ìyá, nídìílé ọkọ, nídìílé àna, irú ègún wo òun ló ń jà wọ́n níbẹ̀, irú ogun wo òun ló ń jà wọ́n níbẹ̀. Ǹjọ́ o ti ronú sí rí bó ló ṣe rí fáwọn ẹ̀gbọ́n ẹ̀, bó ló ṣe rí fún àwọn àbúrò ẹ̀, irú ogun wo ni mọ̀mọ́ ẹ̀ jà ní agboolé àwọn ẹlòmíì. Ẹ lọ wò dáadáa, àwọn obìnrin ológo ọbẹ̀ wọn kì í sábà rí ìdíjòkó nílé ọkọ. No, wọ́n gbọ́dọ̀ lọ wọ́n á dẹ̀ padà wá, wọ́n á wá padà wá dálé mọ́sú lágboolé bàbá wọn. Ẹ̀ẹ́dẹ̀ rí àwọn agboolé míì, àwọn obìnrin tó bá wà nílé ọkọ ìyá abẹ ni wọ́n máa jẹ. Èyí tí ó bá máa lówó nínú àwọn obìnrin yẹn kò ní sí nílé ọkọ. Àìsí nílé ọkọ ló máa jẹ́ kó ní change lọ́wọ́. Tó bá ti wà nílé ọkọ ògo ayé ẹ̀ máa dẹnu kọlẹ̀. Nínú ìran àwọn ẹlòmíì, àwọn obìnrin wọn ò kí ń rí ọkọ rere fẹ́. Irú ọkọ tó máa ń fẹ́ bí ọkọ bẹ́sùẹ́, bí ọkọ alábọ̀sìn. Ìyàwó ni ó máa lọ bí iṣẹ́ ní dádì ó máa bèrè pé mọ́mí revival yẹn ti ń lọ bí iṣẹ́ nìyẹn, ṣé ẹ̀ ní fowó ọbẹ̀ lẹ̀ fún wa ni. Ọkùnrin yẹn ò lè ṣe nǹkan kan alápámọ́ ṣiṣẹ́, ọ̀lẹ dọ̀gì ọ̀lẹ nànpọ̀n ọ̀lẹ dàgídàgí, kò dẹ̀ ń ṣe pé ó fi ṣèkà. Báyìí ẹ̀ ṣe rí nìyẹn, àwọn tó mọ̀ náà máa mọ̀ pé bàbá ẹ̀ náà bó ṣe rí nìyẹn. Ìyá ẹ̀ ló ń bọ̀, ìyàwó ló máa ń bọ́rú wọn. Ìyàwó ọwọ́ ìyàwó ni wọ́n ẹ̀ṣẹ̀ tí wàá mọ gbèrè owó. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, tẹ́ bá wá wo obìnrin náà wá discover wípé májẹ̀mú òkùnkùn ìdílé, májẹ̀mú òkùnkùn àjogúnbá ó rí li o. Tó bá ti discover pé irú èèyàn bí ìyá ẹ ló fẹ́ níyàwó, ègún ló ń ṣiṣẹ́ yẹn. Tó bá ti discover pé irú èèyàn bí bàbá ẹ náà ló tún lọ fẹ́ lọ́kọ, ègún ìran yín ló connect yín pọ̀. Ègún ìdílé máa ń yan ọkọ fún yàn. Ègún ìdílé ó máa ń yan ọkọ fún yàn. Ègún ìdílé ó máa ń yan aya fún yàn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ń lọ́kọ, ẹ̀yin tẹ́ ń láya, ẹ̀yin òbí, ẹ gbàdúrà fún àwọn ọmọ yín tó fẹ́ lọ́kọ. Ẹ gbàdúrà fún àwọn ọmọ yín tó fẹ́ láya. Ìkan nínú àdúrà pàtàkì tó yẹ kẹ́ gbà ni pé Olúwa má jẹ́ kégún ìdílé yan ọkọ fún mi. Olúwa má jẹ́ kégún ìdílé yan aya fún mi. Ẹ gbọ́ mi, òrìṣà agboolé ó lè connect ẹ mọ́ ẹni tó ti gbèpè láti lọ fẹ́ láya. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan míì kí má jẹ̀mú mọ́ bá àṣẹ, kó mọ́ bá àṣẹ. Wọ́n á prógráàmù ẹni yẹn ò ní máa kàn máa ṣe wéré àfìgbà tó bá padà rí fún bó ṣe rí fún ìyá ẹ̀. Òun náà ò ní mọ ohun tó ń ṣe, bẹ́ẹ̀ bá ṣí létí kò ní gbọ́, tẹ́ bá bá sọ̀rọ̀ kò ní dáhùn. Ó dìgbà tí n tó ṣe bàbá ẹ̀ bá ṣẹlẹ̀ sóun náà. Ìgbà yẹn lójú àwa wálẹ̀, ègún ti jẹ lọ lórí ayé wọn. Ègún ò ní jẹ lọ lórí ayé yín. Àmín. Ẹ ṣe àmì ìtẹ́mi lọ́rùn. Mo ní ègún ò ní rọ́wọ́ mú nínú ayé yín. Àmín. Yẹ́sà inú ẹ̀jẹ̀ ló wà. Ẹ wá gbọ́. Náà mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo ní màá padà síbẹ̀, ẹ jẹ́ n padà síbẹ̀ ká wá lọ gbàdúrà. Mo sọ lẹ́ẹ̀kan yẹn, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ńlá, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ńlá wọ̀nyí ni wọ́n ti gba lóònù lọ́wọ́ òkùnkùn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti gba lóònù lọ́wọ́ irúmọlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti gba lóònù lọ́wọ́ òrìṣà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti gba lóònù lọ́wọ́ àwọn àjẹ́.
nígbà tójú ń pọ́n wọn wọ́n á lọ sí ọ̀dọ̀ àwọn alágbára òkùnkùn wọ́n á ní kán bá yẹn ṣe nǹkan kán bá wọn ṣe nǹkan but àwọn yẹn máa sọ géènì tán máa rí níbẹ̀ wọn ò ní sọ repercussion lórí àrọ́mọdọ́mọ wọn. ẹ jẹ́ ń sọ bí ó ṣe máa ń wọnú ayé ènìyàn ká wá lọ gbàdúrà. ẹ rí àwọn ẹlẹ́mìí òkùnkùn àwọn olórìṣà àwọn abọ̀rìṣà ẹ rí wọn pé tá bá ń bọ òrìṣà tàbí tá bá wà nídìí òrìṣà tán bá ń ṣe ẹbọ wọ́n máa ń bá òrìṣà wọn yẹn wọ́n á máa fi àwọn ọmọ wọn dá májẹ̀mú fún wọn. Nà ẹlòmíì wà tó jẹ́ pé nígbà tí yẹ òrọ́ ọmọ bí ibi tán ti lọ tọrọ ẹ̀ májẹ̀mú yẹn ló ń ṣiṣẹ́ lórí ayé ọmọ yẹn léni. Ìwọ náà lọ ṣe research ibo náà ti tọrọ ẹ̀. Ìgbà tí mọ̀mọ́ ẹ òrọ́ ọmọ bí ibo ni mọ̀mọ́ ẹ wọ̀ lọ. Ibo ni mọ̀mọ́ ẹ torí bọ̀ kó tó rí pé wọ́n rí ọ bí. Ìgbà tóyún ń bàjẹ́ lára mọ̀mọ́ ẹ nígbà náà lọ béèrè ìtàn yìí dáadáa. Tóyún máa ń bàjẹ́ lára wọn kí ni babaláwo tàbí wòlíì aṣẹ̀dúrà ṣẹbọ tàbá láàfáà tàbáwọn olórìṣà kí ni wọ́n ṣe fún wọn kí oyún yẹn ṣe kó tó di pé ó dúró kó tó wá di pé oyún yẹn náà wá fi bí wọ. Lọ wádìí ẹ̀ dáadáa. Mo ti sọ̀rọ̀ kan fún yín rí obìnrin yẹn ó tó 45 years kò rọ́kọ fẹ́. Ìránṣẹ́ Ọlọ́run wá ní pé kó lọ bèè lọ́wọ́ mọ̀mọ́ ẹ̀ páṣírí kan wà tó rọ̀ mọ́ ìpìlẹ̀ ìbí ẹ̀ tí mọ̀mọ́ ẹ̀ ò sọ fún rí. Ó dẹ̀ wà nínú àwẹ̀ funfun ó lọ bá mọ̀mọ́ ẹ̀ nígbà tí àwẹ̀ funfun yẹn pé 7 ó lọ bá mọ̀mọ́ ẹ̀ nílùú wọn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá mọ̀mọ́ ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ẹkún àṣẹ àdúrà ó mú ìyá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní Rọ́mọkẹ́mi ò sọ̀rọ̀ irí fẹ́dẹ̀ Ọlọ́run àmọ́ kò wù mí náà bí mi ṣe jẹun rẹ̀ ó sì mọ̀ pé wọ̀nyí nìkan ni mo bí òun nìkan ni ìyá ẹ̀ bí. Ìyá ẹ̀ wá sọ àṣírí yẹn fún òun ló wá sọ. Kí ni ìyá ẹ̀ sọ ìgbà tí ìyá ẹ̀ ń wá ọmọ tí ò rọ́mọ bí tó ṣe tí ò rọ́mọ bí ó ti lọlé babaláwo lọlé aláàfáà lọlé oníṣègùn ẹnìkan ló wá júwe ilé ìyá wòlíì kan sí ìyá wòlíì aláṣọ funfun gẹ̀rẹ̀yẹ̀ ó wá lọ sílé ìyá wòlíì nígbà tó délé ìyá wòlíì yẹn bó ṣe ń wọ bẹ̀bá ìyá wòlíì sọ fún right direct wípé ìwọ obìnrin òun wá ọmọ ó ní bẹ́ẹ̀ ni mọ̀mọ́ ẹ ti jánà in tó ń ṣe òun nìyẹn ẹgbàhùn ìyá ní ìṣòru mẹ́ta lájọ máa ṣe ṣórẹ́dì ó lóun máa ṣe lẹ́yìn ìṣòru mẹ́ta yìí wàá gbọ́mọjó wàá finú ṣoyún wàá dẹ̀ fẹ̀yìn gbọ́mọpọ̀n ó ní máa dúpẹ́ ìyá òru ọjọ́ àkọ́kọ́ òun àti ìyàwó oníjọ ṣe ṣóòru nínú church òru ọjọ́ kejì òun àti ìyàwó oníjọ ṣe ṣóòru nínú church nígbà tó wá di òru ọjọ́ kẹta ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ nígbà tí aago 12 lù tí ìyàwó ní lugo ìyàwó ní jáde wá pẹ̀lú aṣọ ìgúnwà pupa òun ló wọ̀ lọ́jọ́ náà kì í ṣe white ìyá yẹn wá tẹ́ aṣọ red ó tẹ́ sórí pẹpẹ ó wá mú aṣọ ìgúnwà yellow ó wá fún obìnrin pé kó wọ̀ ó kọ́ ní kó bọ́ gbogbo aṣọ tó wà lára underwear at everything kó wà ní wòǹ ògoloto ìgbà tó obìnrin yẹn bọ́ tán ó wá fún ní aṣọ ìgúnwà yellow yẹn ó ní kó ń wọ̀ ńgbà tó ń wọ̀ ó wá ní kó sùn kó gbẹ́yìn lélẹ̀ obìnrin yẹn wá sùn ó gbẹ́yìn lélẹ̀ bí ìyàwó ní ṣe ká aṣọ sókè ìṣẹ̀lẹ̀ ojú ayé rẹ̀ bí ìyàwó ní ṣe tó ká aṣọ sókè àṣẹ ìyàwó ní nǹkan ọmọkùnrin lábẹ́ ìyàwó ní nǹkan ọmọkùnrin ìyàwó ní dẹ̀ bá obìnrin sùn lórí pẹpẹ nínú chọ́ọ̀chì wọn níbẹ̀ ẹ̀rù bò obìnrin ó ní má bẹ̀rù o nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan ó ní fọkànbalẹ̀ ó dẹ̀ bá sùn níbẹ̀ nígbà tó bá sùn tán ó wá gbé bíbélì lé lọ́wọ́ ó wá gba báíbù yẹn ó wá bu omi kan tó gbé jáde láti inú yàrá anú ó wá dà sínú ago ó ní kóbìnrin ago ìgbàlà gbọ̀ngàn ó wá ní kóbìnrin yẹn lanu ó wá da omi yẹn sí lẹ́nu ó wá ní pé kó búra ẹ tún wá another covenant ipe n táwọn ṣe lónìí ọkọ ẹ̀gán ò gbọ́dọ̀ mọ̀ ẹ̀dá Ọlọ́run kò gbọ́dọ̀ mọ̀ torí pé ìjọ tó bá sọ fún yàn ìjọ náà ló máa kú mọ̀mọ́ yẹn wá ń sọ fún ọmọ ẹ̀ yẹn ó nídìí tó ń ṣe ń sọ fún ẹ nísìn ni wípé tóun bá tiẹ̀ kú gan nísìn kò sí ayé òun òkúkú nítumọ̀ náà ó ní tí ọkọ ń ṣe kú ó ní kò mọ ọ̀rọ̀ yẹn torí òun ò sọ fún ó ní oṣù yẹn òun ò mọ́ṣù yẹn jẹ òun ṣe lóyún èmi wá ń béèrè lọ́wọ́ obìnrin yẹn wípé ta ni bàbá ẹ nísìn báyìí ṣé bàbá tó mọ̀ ní bàbá tó ti kú
ṣó ni bàbá ẹ àbíyàwó ni. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀ pé ìjìnlẹ̀ wà nínú ayé yìí. Ṣé rí ẹlòmíì tó ń rìn kiri lẹ́yìn tí ó mọ̀ di ibi tógun ti ń jàun, èèyàn kọ́ ni bàbá ẹ̀. Bẹ́ẹ̀ mo sọ fún yín, ẹ̀yin ò mọ̀ yí pé àwọn kan wà tó yẹ pé ẹ̀ ń pè wọ́n léèyàn, ẹ bọ́ra ibojì òkú tó gbé àgọ́ ara èèyàn wọ̀ ni wọ́n. Àwọn ìjímèrè nínú igbó wọ́n á gbé àgọ́ ara èèyàn wọ̀, ìgalà wọ́n á gbé àgọ́ ara èèyàn wọ̀, wọ́n á wọnú ayé, wọ́n á dẹ̀ mọ́ bá àwọn obìnrin sùn kiri. Bẹ́ẹ̀ ni, wọ́n á wọnú ayé, wọ́n á dẹ̀ mọ́ bá àwọn èèyàn sùn kiri. Àìmọye àwọn àǹjọ̀nú ibojì òkú, àwọn àǹjọ̀nú cemetery, àwọn àǹjọ̀nú graveyard, wọ́n á jáde wá, wọ́n á dẹ̀ mọ́ wọ́n á paradà, wọ́n á dẹ̀ mọ́ bá àwọn èèyàn sùn ní night club, wọ́n á máa rẹ́pù àwọn èèyàn kiri lóru. Wọ́n á wà bẹ́ẹ̀. Náà irú àwọn yẹn, irú oyún tán bá fi ní, ọmọ tán bá fi bí, ọmọ yẹn máa ní problem. Ìjìnlẹ̀ lẹ́ ń gbọ́ tí mo sọ yìí. Ẹ tún gbọ́ ilé yìí. Àwọn obìnrin kan wà nínú ayé lónìí, ẹ̀yin lè má mọ̀, tó yẹ pé wọ́n ní nǹkan ọmọkùnrin tí wọ́n fi ń bá obìnrin sùn. Náà obìnrin tó ní nǹkan ọmọkùnrin bíi tìyàwó ní tí mo sọ yẹn, ẹni tó bá sùn, obìnrin tó bá sùn tí yẹn wá lóyún, kí lẹ rò kó máa ṣẹlẹ̀ sí ọmọ tó bí? Then ibi tí problem wà rè, ọ̀pọ̀lọpọ̀ àṣírí wà tọ́pọ̀lọpọ̀ àwọn ìyá mi ò sọ fún ọmọ wọn títí ìyá òun gan ṣe kú. Àǹtí yẹn ní lọ́kì ni ìyá ẹ̀ ṣì wà láyé. Àìmọye irú àwọn àṣírí tó jinlẹ̀ bẹ́ẹ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri gbogbo ibi tẹ́ ti ń wò mí, tó jẹ́ wípé ìyá ẹ̀ ò sọ fún ẹ títí ìyá ẹ̀ ṣe kú, bàbá ẹ̀ ò sọ fún ẹ títí bàbá ẹ̀ ṣe kú. Ibẹ̀ dẹ̀ ni àṣírí ogun tó ń jà ọ́, ibẹ̀ ló fara pamọ́ sí, ò dẹ̀ mọ̀ títí ó ṣe di sìn. Ìjìnlẹ̀ ní gbogbo àwọn kinní. Then ọ̀pọ̀lọpọ̀ bí tí àwọn èèyàn ti lọ torí bọ̀, tán ti lọ torí bọ̀, gbogbo àṣejẹ àkọjẹ tẹ́lómi ti jẹ nígbà tó wà nínú oyún ẹ, ó ti di májẹ̀mú òkùnkùn sí ọ lára. Àwọn nǹkan tó jogún bá láti ibi tá ti bí ọ nìyẹn. Ẹ ká ọwọ́ méjì sókè, sọ pé Jésù Olúwa. Jésù Olúwa. Ẹ lanu sọ̀rọ̀. Jésù Olúwa. Gbà mí mo dé. Yọ mí jáde. Yọ mí jáde. Kúrò nínú àjàgà òkùnkùn tí a mú ìṣẹ̀dá mi wọ̀. Ó yá ẹ gbàdúrà. Bàbá mi o, bàbá mi o, mú mi jáde, gbà mí mo dé o, gbà mí mo dé o, gbà mí bàbá, gbà mí bàbá, gbà mí bàbá, gbà mí bàbá, gbà mí Olúwa. Àjàgà òkùnkùn tí a mú ìṣẹ̀dá mi wọ̀ lọ, tó dogun dọdẹ sínú ayé mi, tí mi ò fi rógo lò, tí mo fi ń tinú ogun bọ́ sínú ogun. Gbà mí bàbá, gbà mí mo dé Olúwa, gbà mí mo dé Olúwa, gbà mí mo dé Olúwa, gbà mí bàbá, 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 Olú gbà mí, Olú gbà mí, bàbá gbà mí. Ẹ gbàdúrà pẹ̀lú ìtara, ẹ gbàdúrà pẹ̀lú ìtara. Oya 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 oya. Ayérayé o. Jésù Olúwa wa. Ṣé rí ẹ̀yin kan wà ńbí. Ẹ máa nídìí wípé kẹ́ declare ìṣọ́ òru. Ẹ tún wá lọ tún mẹ́sẹ́jì yìí gbọ́. Ẹ wá máa gbọ́. Ẹ wá fi declare ìṣọ́ òru, òun lẹ wá fi gbàdúrà ìṣọ́ òru. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kan wà bẹ́ẹ̀ tó yẹ pé wàá rí àyè gidi tó jókòó ti àdúrà yẹn, tó gbà ní àgbàlágùn, tó lágùn torítorí. Bẹ́ẹ̀ ni wàá kérara, ẹ pariwo orúkọ Jésù. Olúwa, ẹ̀ṣẹ̀ àìmọ̀dí tí mò ń jìyà rẹ̀. Àṣìṣe àwọn òbí mi tó dogun sínú ayé mi. Àṣìṣe àwọn tó bí mi tí à ń fi ìyà rẹ̀ jẹ mí. Àṣìṣe àwọn tó bí mi tá ń yarò rẹ̀ lára mi. Àánú gbà mí, àánú kó mi yọ. Ó yá gbàdúrà. Bàbá, àṣìṣe àwọn tó bí mi, àṣìṣe àwọn òbí mi tí à ń yarò ẹ̀ lára mi.
àṣìṣe àwọn òbí mi tèmi ń jìyà ẹ̀ lónìí. Ṣàánú mi, ṣàánú mi, ṣàánú mi, ṣàánú mi, ṣàánú mi, ṣàánú mi. Ayérayé gbà mí o. Gbà mí bàbá, 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 gbà mí Olúwa, gbà mí bàbá. Ayérayé gbà mí, ẹ̀mí àwọn wòlíì gbà mí. Jésù, 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 Jésù. Olúwa, Olúwa o, tètè gbà mí mo dé. Bàbá, gbà mí, gbà mí, gbà mí, gbà mí. Jẹ́ kánú mi kó ṣe ọ́, Ọlọ́run mi, ìyà yìí mà pọ̀ o. Gbà mí lọ́wọ́ gbèsè àìmọ̀, èyí tí mo ń fàyè mi san. Jẹ́ kánú mi kó ṣe ọ́, Ọlọ́run mi, ìyà yìí mà pọ̀ o. Gbà mí lọ́wọ́ gbèsè àìmọ̀, èyí tí mo ń fàyè mi san o. Jẹ́ kánú mi kó ṣe ọ́, Ọlọ́run mi, ẹ̀gàn yìí mà pọ̀ o. Gbà mí lọ́wọ́ gbèsè àìmọ̀, èyí tí mo ń fàyè mi san o. Jésù Olúwa wa. Ẹ dúró dáadáa, ẹ jẹ́ n ṣàṣírí fún yín. Ta ló mọ̀ yìí pé tí àwọn òbí èèyàn bá deep nínú òrìṣà tán ní májẹ̀mú pẹ̀lú àwọn òrìṣà àtàwọn irúnmọlẹ̀, tí ọmọ yẹn tó bá gbọ́ ìwàásù ìyìnrere, ọmọ tán bí tó bá gbọ́ ìwàásù ìyìnrere tó gba Jésù, tí ò bá lọ fún deliverance, oró irúgbìn backslide ti wà nínú ẹ̀jẹ̀. Anytime ló lè backslide. Ó máa tó ìgbà kan tó máa wù bí wípé kó lọlé babaláwo, tá mọ wá sọ́kàn ẹ̀, tá mọ wù bí pé kó lọlé babaláwo, tàbí tí ò bá lè lọlé babaláwo, oró ègún àjogúnbá àtara àwọn òbí ẹ̀, ó máa ṣe bí pé kó wá wòlíì àwòràwọ̀ lọ, wòlíì àwòràwọ̀. Then ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nínú chọ́ọ̀chì lónìí, ègún àjogúnbá wà ńbẹ̀. Tí ègún àjogúnbá bá wà lára èèyàn, ó lè mú kó mọ dìtẹ̀ nínú chọ́ọ̀chì. Kì í ṣe pé ó wù kó mọ ṣe bẹ́ẹ̀, ègún àtara àwọn òbí ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tí ègún àti ègún àjẹbí májẹ̀mú òkùnkùn tó bá wà lára èèyàn, ó lè yẹ kó máa misbehave nínú church. Á dẹ̀ mọ wùwà táwọn pásítọ̀ mọ fi ṣépè fún. Tí ègún àjogúnbá bá wà lára èèyàn, ó lè jẹ́ kí ó rí ìránṣẹ́ Ọlọ́run, kó rí ìjọ Ọlọ́run, á náwó, á nára lórí ìjọ yẹn, á gbìyànjú ìjọ yẹn, á ṣe rere. Tó go ìjọ yẹn bá bú jáde tán, ẹ̀mí ègún ìdílé bàbá ẹ̀ máa ké, ó máa pohùn réré ẹ̀san lé lórí, ó dẹ̀ máa ṣìwàwù níwájú àwọn tí ò ní dáríjì. Ẹ lọ wádìí dáadáa, nǹkan tó ṣe fásitì nìyẹn. Fásitì, ẹ lọ wádìí ẹ̀. Kí ló fà á tó fi jẹ́ pé nígbà tí ògo ayé ẹ̀ bú jáde látọdún tó ti ń bọ́kọ jìṣẹ́ jìyàbọ̀, àkókò yẹn ló wá jẹ́ kó ṣìṣe níwájú àwọn tí kì í dáríjì ni. Ó ṣìṣe níwájú àwọn tí ò lẹ́mí ìdáríjì. Kódà àìmọye ẹni tó ṣe irú àṣìṣe yẹn tó ṣe jù bẹ́ẹ̀ lọ tó yẹ kí wọ́n dáríjì. Ṣùgbọ́n ègún àjẹbí, ègún mọ́ ṣe rere láyé kò ní jẹ́ kí wọ́n dáríjì fásitì. Ó máa ṣubú dandan ni, torí pé ègún yẹn wà nínú ẹ̀jẹ̀. Wàá pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan tó, iná ìtúsílẹ̀ wọnú ẹ̀jẹ̀ mi wá, ó yẹ gbàdúrà. Iná ìtúsílẹ̀, iná ìtúsílẹ̀, iná ìtúsílẹ̀ wọnú ẹ̀jẹ̀ mi wá kó tú mi sílẹ̀. Iná ìtúsílẹ̀ wọnú ẹ̀jẹ̀ mi wá kó tú mi sílẹ̀. Iná ìtúsílẹ̀, ìgbàǹtí sí iná látòkè. Wọnú ẹ̀jẹ̀ mi wá kó tú mi sílẹ̀. Wọnú ẹ̀jẹ̀ mi wá kó tú mi sílẹ̀. Wọnú ẹ̀jẹ̀ mi wá kó tú mi sílẹ̀. Iná ìtúsílẹ̀, iná ìtúsílẹ̀, iná ìtúsílẹ̀ wọnú ẹ̀jẹ̀ mi. Iná ìtúsílẹ̀ wọnú omi ara àti ẹ̀jẹ̀ mi. Iná ìtúsílẹ̀ wọnú omi ara àti ẹ̀jẹ̀ mi.
iná ìtúsílẹ̀ wọnú omi ara àti ẹ̀jẹ̀ mi, iná ìtúsílẹ̀ wọnú omi ara àti ẹ̀jẹ̀ mi, iná ìtúsílẹ̀ wọnú omi ara àti ẹ̀jẹ̀ mi. Túmílẹ̀. Jésù Olúwa wa. Ẹ ṣí àmì dáadáa. Gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wò mí ní gbogbo tẹ́ tí ń wò mí, ṣí àmì ńlá mẹ́ta ní orúkọ Jésù Olúwa wa. Ẹ pariwo orúkọ Jésù Kristi. Gbèsè tí àwọn bàbá ńlá mi jẹ. Bẹ́ẹ̀ni, praise the Lord. Mo tú àṣírí kan nígbà kan. Mo dẹ̀ tún fẹ́ sáré yan nísìnyí ní sọ jílẹ̀jílẹ̀. Mo fẹ́ yan kẹ́bà lè mo bẹ́ ṣe máa gbàdúrà. Ṣé bí bá ṣe ń sọ̀rọ̀ yìí, mo wo irú ìdílé ibi tó ti jáde. Amen. Ẹ máa gbọ́ ilé yìí. Ẹ̀yin tẹ́ jáde láti ìdílé ọba. Ṣé ń pé inú yín máa dùn yìí pé princess ni yín? Àbí? Inú yín máa dùn pé prince ni yín. Now, tí ẹ bá fẹ́ mọ ìdí abájọ ogun àtẹ̀gùn tó ń jà tí nǹkan fi ń rí fún yín bó ṣe ń rí yẹn, ẹ lọ ṣe rìsáàchì wípé ègún wo ló rọ̀ mọ́ ìdílé ọba, májẹ̀mú wo ló rọ̀ mọ́ ìdílé ọba tí wọ́n bá ti ń jọba. Láti ìgbà ìwáṣẹ̀ tí wọ́n bá fẹ́ jọba kán tó jẹ ọba, kí ni wọ́n máa ń ṣe? Irú ètùtù wo ni wọ́n máa ń ṣe? Kí ni ó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀? Ẹ má jẹ́ kí anybody tàn yín. Ní ilẹ̀ adúláwọ̀ kò sí ibi tí wọ́n ti ń jọba láti ìgbà ìwáṣẹ̀. Mi ìsọ sí yín o. Láti ìgbà ìwáṣẹ̀ kò sí ibi tí wọ́n ti ń jọba. Mi ìsọ baálẹ̀ o. Mi ìsọ baálé o. Ọba ni mo sọ o. Kò sí ibi tí wọ́n ti ń jọba tí kò ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀, ètùtù ẹ̀jẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ní ẹ̀jẹ̀ tí ọba tó máa tẹ̀ mọ́lẹ̀ kó tó wọ aganjú. Then lára àwọn orò nǹkan ètùtù tí wọ́n fi ń ṣètùtù, odindi ẹ̀jẹ̀ ènìyàn wà níbẹ̀. Ẹ má jẹ́ kí anybody tàn wá. Ẹ̀jẹ̀ odindi ènìyàn ó wà níbẹ̀. Àwọn tí wọ́n fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù ìjòyè ọba yẹn, ṣénu ẹlẹ́dàá wọn dùn? Ọkọ ẹnìkan ni wọ́n, ìyàwó ẹnìkan ni wọ́n, ọmọ ẹnìkan ni wọ́n, bàbá ẹnìkan ni wọ́n, ẹ̀gbọ́n ẹnìkan ni wọ́n, àbúrò ẹnìkan ni wọ́n, mọ̀lẹ́bí ẹnìkan ni wọ́n. Ẹ̀yin tẹ́ jáde láti ìdílé ọba, ǹjẹ́ ẹ ti gbàdúrà kan kórìíta yẹn rí? Lórí àwọn ẹ̀jẹ̀ tó ń béèrè ẹ̀san lórí yín, lórí àrọmọdọ́mọ. Ẹ̀jẹ̀ kì í kú o, ẹ̀mí wà nínú ẹ̀jẹ̀. Mo sọ fún wa lánàá, Leviticus chapter 17 verse 11 and 14. Ẹ̀mí wà nínú ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ lẹ́nu, ẹ̀jẹ̀ máa ń sọ̀rọ̀. Ẹ̀jẹ̀ lójú, ẹ̀jẹ̀ máa ń wòyàn. Ẹ̀jẹ̀ máa ń pariwo tán, ó máa ń pohùn réré láti inú ilẹ̀ ẹlẹ̀ wá. Ẹ̀jẹ̀ ní ẹsẹ̀ tó máa ń lépa èèyàn. Ẹ̀jẹ̀ lọ́wọ́ tó máa ń gà lé èèyàn lọ́rùn. Ẹ̀gbọ́n kan sọ pé ẹ̀jẹ̀ wà lọ́rùn ẹ̀ tàbí ẹ̀jẹ̀ wà lára ẹ̀. Ẹ̀jẹ̀ máa ń stay ní ọwọ́ ènìyàn. Isaiah chapter 1 verse 15. Ó ní ẹ̀jẹ̀ wà lọ́wọ́ yín. Ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ bá wà lọ́wọ́ èèyàn tó bá gbé ọwọ́ mímọ́ sókè tó lóhùn gbàdúrà, ojú Ọlọ́run máa parẹ́ kúrò lára ẹ̀. Ẹ̀jẹ̀ máa ń wà lórí èèyàn, ẹ̀jẹ̀ máa ń wà lọ́rùn èèyàn. Ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí a ti ta sílẹ̀, Bíbélì sọ pé ó máa ń ba ilẹ̀ jẹ́, ó ti ba ilẹ̀ agbolé ọ̀pọ̀lọpọ̀ jẹ́. Dẹ̀ẹ́tọ́ ọba bí tí ọba bá kú láti ìgbà ìwáṣẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin níbí láti ìgbà ìwáṣẹ̀, àwọn wo náà ń pè lábọ́bakú? Ìdílé Ìkọ́ Olókun ọlà, ìdílé Ìkọ́ Olókun ẹṣin, àwọn abọ́bakú, abọ́jọ́ ọkú kan gógó. Gbọ́bọ́ ṣe máa ń kì wọ́n ni, wọ́n á ní yọ̀kọ̀tọ̀ níkun àjìfà. Abọ́bakú ọjọ́ ikú wọn ló máa ń kan gbìnrín. Àwọn ìran kan wà bẹ́ẹ̀ tó yẹ pé ìran abọ́bakú ni wọ́n. Lójú ayé ọba báyìí wọ́n máa jẹ̀fà, wọ́n máa ṣe yọ̀tọ̀mì. Tọ́ba bá kú wọ́n máa sin wọ́n papọ̀ mọ́ba ni. Ìran wọn ni. Then yàtọ̀ sí àwọn tó yẹ pé ó níyì àwọn àjèjì ènìyàn tí wọ́n mú tí wọ́n sin pẹ̀lú òkú. Ó ní bá ṣe máa ń gbẹ́ kòtò ibojì ọba, kì í ṣe bí ìtàwọn èèyàn tó kù. Ìjìnlẹ̀ ni wọ́n ní sòótọ́ fún yín ni. Ṣùgbọ́n tó bá lè ṣe research, ìjìnlẹ̀ wà. Kí ló dé tó ṣe máa ń séde lóru tó máa sọ pé kó ní kálukú àjèjì? Àwọn ààrẹ, wọ́n máa ń pe àwọn kan ní ààrẹ nílẹ̀ Oòduà. Àwọn ààrẹ àtọ̀húnrìn wá, ẹ̀jẹ̀ irú wọn mélòó ni wọ́n ti fi ṣètùtù ìséde òru. Then mo máa ń sọ kinní kan, ẹ lọ sí village, ẹ lọ sáwọn ìlú, ẹ lọ sí àwọn ìlú, ẹ lọ wo ilé ọba, ààfin ọba, ancient ààfin ọba ni o. Mi sọ àwọn palace tuntun ẹ̀ṣẹ̀ ń kọ́ tó yẹ pé kò ń ṣe ancient
kíní ẹ lọ wo àyíká abilé ọba yẹn ẹ mọ rí bí dìdìrín kan tí ò ní jìnnà síbẹ̀ ẹ mọ rí bí wèrè kan tó yẹ pé yóò mọ roam about tó yẹ pé kò ní jìnnà tẹ́ bá fẹ́ lé kábíyèsí máa ní kẹ́ má lé ó yé kábíyèsí wọn ìfà kábíyèsí gún mọ fún lówó tàbí kán ní kan fún lóúnjẹ ó nídìí mi ì lè sọ̀rọ̀ lórí yẹn nísì ara àwọn fíktìmù ètùtù ẹ̀jẹ̀ ni àwọn àjọ̀nú kan ló ń ṣiṣẹ́ nínú ayé irú àwọn bẹ́ẹ̀ ṣàṣà ní àfihàn ọba tẹ́ máa dé nílẹ̀ adúláwọ̀ tẹ́ ẹ̀ ní rúrú àwọn èèyàn bẹ́ẹ̀ bí àwọn aláàbọ̀ ara àwọn bíi dídìrín àwọn bíi wèrè dẹ́ntẹ́ bá dẹ̀ wò wọ́n ọmọ agboolé ọba náà ni wọ́n ó lè jọ agboolé ọba àná ó lè jẹ́ ọmọ agboolé ọba àjẹta tàbí kó jẹ́ ọmọ agboolé ọba àsìsìn ìran wọn ni ara àwọn ọmọ àrọ́mọdọ́mọ agboolé ọba tí wọ́n forí wọn ṣètùtù tí wọ́n fi ṣẹ̀dá wọn ṣètùtù. Nà ní gbogbo kínní àwọn ibi tọ́pọ̀lọpọ̀ wa ti jáde rè a máa ń pe kínní kan ní ìkòkò dúdú níbi tí ẹ̀kọ́ funfun ti jáde mélòó nínú wa ló gbàdúrà yẹn rí ẹ jẹ́ a sáré gbà á Olúwa ìkòkò dúdú tí ẹ̀kọ́ funfun mi ti jáde yọwọ́ wọn kúrò lára mi ó yẹ gbàdúrà. Ogun ìkòkò dúdú níbi tí ẹ̀kọ́ funfun mi ti jáde yọwọ́ wọn kúrò lára mi 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 o. Baba, 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 baba. Jésù Olúwa wa. Ó dẹ̀ wá gbọ́ ilé yìí. Ẹ̀yin tẹ́ jáde láti ìdílé jagunjagun. Ǹjẹ́ ẹ ti ṣiṣẹ́ kan májẹ̀mú òkùnkùn àjogúnbá ìdílé yín rí ìdílé jagunjagun amen praise the Lord. Èèyàn kan I'm very sorry to say this mi fi bá anybody jẹ́ o ṣùgbọ́n ẹ̀yin ìran Ìkòyí èèyàn kan ó ń kiri ẹ̀ níjèló ó ní òun Ìkòyí ẹ̀ṣọ́ o now mo wá pe ẹnìyẹn torí pásítọ̀ ni mo ní ẹ tún oríkì yẹn kì fún mi kí n gbọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ tó ń ṣe wá ẹ̀rẹ́ lómi àfọwọ́sọ̀yà á lóun ọmọ kìnìkan ẹ lọ wo gbogbo oríkì yẹ́sà mo ṣe rìsáàchì lórí gbogbo oríkì ilẹ̀ Yorùbá oríkì àtorílẹ̀ mo ṣe rìsáàchì ń bẹ̀ kò sí oríkì kankan tẹ́gùn òsì níbẹ̀ ẹnìkan kí oríkì ìdílé yín ẹ rí ègún tó ń jà yín níbẹ̀ mi rò pé oríkì orílẹ̀ kan wà tí mi ti ṣe research lé lórí nílẹ̀ Yorùbá yìí gbogbo oríkì orílẹ̀ àtà àwọn orílẹ̀ Olúòjé àwọn Ìkòyí ẹ̀ṣọ́ àwọn kan làgbé àwọn kan ní Àgbọ̀n ẹ ti gbọ́ rí tán bá sọ pé Àdùkẹ́ àgbé ṣe pé Àdùkẹ́ lè pé 5 wọn wá látorílẹ̀ kan náà o ìjọ mi àmọ̀ sí yẹn èmẹ̀ mẹ́sẹ̀jì mi ní lọ́tọ̀ tí eléyìí bá jẹ́ Àdùkẹ́ tẹ́lẹ̀ lè jẹ́ Àdùkẹ́ àgbé kádùkẹ́ ti kejì kó jẹ́ Àdùkẹ́ ìkọ́ kí Àdùkẹ́ ìmí kó jẹ́ Àdùkẹ́ àró kí Àdùkẹ́ tẹlomi kó jẹ́ Àdùkẹ́ òpó kí Àdùkẹ́ tẹlomi kó jẹ́ Àdùkẹ́ àgan náà ṣe rí àgan yẹn gangan ó ní pin code oh my God sí ń bẹ̀ òun gangan ní pin code oríkì yẹn ọ̀tọ̀ nìyẹn ṣe rí àgan tí wọ́n àtàchì mọ́ yẹn ìyẹn ni tó bá sọ pé Àdùkẹ́ ni ẹ tàbájà ní ni ẹ lọ bèèrè pé kí ni orílẹ̀ oríkì nìyí tó mọ yẹn èwo orílẹ̀ ni àgan tàbí àgbé ṣe rí gbogbo àwọn yìí tán tá àtàchì mọ́ yẹn ó níbi tán ti jáde wá orílẹ̀ la máa ń pè nílẹ̀ Oòduà gbogbo orílẹ̀ kọ̀ọ̀kan dẹ̀ ló ní ègún tó rọ̀ mọ́ ẹ̀yin ènìyàn Ọlọ́run náà gbogbo àwọn kinní ó wà ń bẹ̀ tí wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ wà iṣẹ́ lélẹ̀ fún àpẹẹrẹ ìdílé jagunjagun ẹ rí i pé ní ìdílé àwọn jagunjagun ní àwọn jagunjagun ńlá gidi ẹ rí i pé wọn kì í dédé ń dúró lásán bí ọmọkùnrin ò tó
ẹni tó ń kiri ẹ̀ ní kò yí ẹ̀ṣọ́ nígbà yẹn tó jẹ́ pásọ̀ tí mo pe mo ṣí níyè kó ró kan lọ́bẹ̀ rí ṣẹ́mọ̀ inú ẹ̀ mọ́ ń dùn pé oríkì àwọn mo wá ní túnkì ó wá kì í mo wá ṣí níyè nínú oríkì yín òun lẹ ti ń sọ wípé ẹ kì í kú sílé dẹ Ìkòyí ò gbọdọ̀ fi Ìkòyí ò kì í fi wájú Ìkòyí ò kì í fẹ̀yìn gbọ́ta iwájú ni wọ́n fi ń gbọ́ta wọ́n á ní igúnnugún ní jorí akọni àkàlàmọ̀gbò ní jẹ̀ fún wọn. Náà ó wà nínú oríkì ẹ lọ ṣe rí mẹ́sẹ̀gì ọ̀tọ̀ ìjọ tí wọ́n máa ṣiṣẹ́ lórí oríkì àtorílẹ̀ ègún oríkì àtorílẹ̀ tí bá máa ṣiṣẹ́ lé lórí àtúnṣe désàlẹ̀ ìkòkò máa dẹ̀ sọ ègún tó ń jà ní inú agboolé àti orílẹ̀ ìkọ̀ọ̀kan ṣe rí àwọn rere wà ń bẹ̀ ilẹ̀ Yorùbá da ilẹ̀ adúláwọ̀ da but àwọn ègún òrìṣà wà ń bẹ̀ ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì tàn yín jẹ ó kún ara nǹkan tó ń yọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ pé àwọn ò ṣe Christianity mọ́ àwọn ti padà dọ́mọ èṣù original àwọn ti padà sínú ìṣẹ̀ṣe bàbá àwọn ègún wà nú ẹ̀jẹ̀ wọn tẹ́lẹ̀ ègún yẹn wọn ṣiṣẹ́ lé lórí ègún yẹn máa padà fà wọ́n ogun ilé kókó ń tá gbé ègún yẹn máa padà lùlù ilé kókó ń tá gbé fún wọn ó máa wọ́ wọn dànù kúrò níbẹ̀ ègún ni kì í ṣojú lásán ó dẹ̀ dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn pásọ̀ tí wọ́n believe in deliverance àwọn alágbára jagunjagun míì ẹ lọ wádìí ilé òrìṣà ilé agbára tí wọ́n kọ́ níbi tí wọ́n ti máa ń dira ogun tó bá fẹ́ lọ jagun ẹ lọ bèrè wò foundation ẹ̀ ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n fi pò bàmùbàmù tí wọ́n fi mọ ilé alábàárà yẹn ẹ̀jẹ̀ èèyàn nínú foundation odindi ó ní iye aláboyún tí wọ́n rì mọ́ bí inú foundation tí wọ́n mọ bàmùbàmù lé lórí tí wọ́n fi ẹ̀jẹ̀ èèyàn pò amọ̀ tí wọ́n fi kọ́ ilé náà ìlú abàmì tí àwọn ìran ẹlòmíì tán máa ń lù kó tó di pé wọ́n jáde lọ sójú ogun ìlú abàmì yẹn awọ ènìyàn ni wọ́n fi ṣe awọ ojú ìlú egungun apá òkú èèyàn ni wọ́n fi ń lù lọ́dọọdún aṣọ ogun tẹ́lòmíì máa ń gbé wọ̀ tí jagunjagun míì máa ń gbé wọ̀ tẹ́lòmíì tó ń claim pé jagunjagun nìran àwọn ibi tó ń ti jáde nìyẹn ìran akọni làwọn akin làwọn kìnìkan awọ èèyàn ni wọ́n fi ṣe ó níye ọlẹ̀ inú aláboyún tí wọ́n pò tán wọ́n fi ń po ọṣẹ gbogbo àwọn àjọ̀nú burúkú yẹn òun náà ló ń ṣiṣẹ́ ló ń farahàn lẹ́ni ẹ̀yin ènìyàn Ọlọ́run àwọn tí wọ́n mú tí wọ́n tẹ̀jẹ̀ wọn sílẹ̀ lójú ogun tí wọ́n fi wọ́n tán fi ṣètùtù agbára yẹn wọ́n á béèrè lọ́wọ́ ìran wọn amen náà ìwọ wá wà nínú ìrìn àjò gbàgbọ́ ǹjẹ́ ègún ilé yín àti àjogúnbá ibi tí a ti bí ọ ǹjẹ́ o ti ṣe deliverance lé lórí kó gbàdúrà pé kó padà lẹ́yìn ẹ ò gbàdúrà sórí tọ́lọ́mùbá tí wọ́n tẹ́sùbá tó wà máa bẹ́ẹ̀ ṣe kó wá máa lọ chọ́ọ̀chì ibi tó yẹ pé wọn ò ti bìlífù nínú deliverance tí wọ́n sọ pé kò sí nǹkan kan ègún ń já oníkálùkù papọ̀ wàá kọ́ pẹ̀lú gbogbo agbára tó o ní wàá pariwo gan gbogbo àṣìṣe tí a ti ṣe lágboolé bàbá mi àṣìṣe tí a ti ṣe lágboolé ìyá mi tó dogun sínú ayé mi ẹ jáde ó yá gbàdúrà. Ye kapaili anasta. Ye borebo sandra kataya baba. Oya. Ẹ gbàdúrà. Gbogbo ènìyàn ni kó gbà. Ẹ sọ̀rọ̀. Ìjà ńlá là ń pè níjà o ìjà òmìnira sí ni ẹ pariwo bàbá o ẹ̀mí mímọ́ Jésù Olúwa wa gbogbo agbára tẹ́ ní ẹ pariwo orúkọ Jésù torí pé èmi ti gba Jésù ní Olúwa àtolùgbàlà mo jáde kúrò nínú ègún ìran bí ta ti bí mi mo jáde kúrò nínú ègún agboolé bí ta ti bí mi nípa ẹ̀jẹ̀ àti òdodo Jésù mo jáde kúrò nínú kòtò ègún ìdílé ó yá ìwọ náà lanu gbàdúrà. Ó kù sọ́wọ́ oníkálùkù mo jáde kúrò lónìí mo jáde kúrò nínú kòtò ègún ìdílé
gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ̀yin mélòó lẹ ń rí àdúrà yìí gbà? Nípa ẹ̀jẹ̀ àti òdodo Jésù, mo jáde, mo jáde, mo jáde. Ìwọ náà lanu rẹ kó gbàdúrà, láìnú rẹ kó gbàdúrà. Mo jáde pátápátá nínú ègún ìran, ègún òrìṣà agbolé. Mo jáde lórúkọ Jésù, mo jáde lórúkọ Jésù, mo jáde lórúkọ Jésù, mo jáde lórúkọ Jésù. Jésù Olúwa wa, Jésù Olúwa wa. Náà ẹ gbọ́ eléyìí, ẹ̀yin tó yẹ pé ẹ jáde láti ìdílé ọdẹ, tẹ jáde láti ìdílé ọdẹ, ẹ gbàdúrà gidi. Amen. Ṣé rí gbogbo agbára tẹ́ni ẹ fi pariwo? Ta ló mọ̀ pé àwọn ọdẹ tọdẹ, mi sọ̀rọ̀ àwọn ọdẹ apẹmọ́, ọdẹ apa òkété o. Mò ń sọ̀rọ̀ àwọn ọdẹ apẹrin, ọdẹ apèṣúó, ọdẹ apàgàlà, ọdẹ apàgbọ̀nrín. Ta ló mọ̀ pé wọ́n máa ń gba lónù lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn? Amen. Mo ti sọ́rí, ẹ rí ọdẹ mi, ó lè bọ́ sí ẹ̀ǹkùlé báyìí, á dẹ̀ yìnbọn sí òkìtì ọ̀gán lásán, á dẹ̀ gbé ìgalà jáde níbẹ̀. Bẹ́ẹ̀ni, ẹ rí ẹlòmíì á lọ sínú igbó, á lọ bá àwọn àjọ̀nú pàdé ńbẹ̀. Bẹ́ẹ̀ni, náà tí ẹ bá wo àwọn ọdẹ tó dẹ, àwọn ọdẹ ògbójú ọdẹ, tẹ bá wò wọn dáadáa, ẹ lọ wo fámìlì wọn. Nínú àwọn ọmọ wọn tán bá bí ọmọ 6, ẹ máa rí gàlà kan nínú àwọn ọmọ yẹn, tàbá gbọ̀nrín níbẹ̀. Bẹ́ẹ̀ ṣe máa mọ̀ ní pé ìkan nínú àwọn ọmọ wọn lè ya dìdìrìn, ó lè mọ wulẹ̀ ṣù, dẹ̀ ó lè jẹ́ ọmọ wọn, torí ègún ìran ni, gbèsè àjogúnbá ni, wọ́n ti jẹ gbèsè, àwọn àrọ́mọdọ́mọ wọn gbọ́dọ̀ san. Kí ni àwọn bàbá tiẹ̀ náà ti ṣe? Ọdẹ́bọ̀dé, ẹ jẹ́ a gbàdúrà. Olúwa, àṣìṣe àwọn òbí mi, lóònù tí àwọn bàbá ńlá ti gbà, tí àwa ọmọ wa ń san padà lónìí, tí ò jẹ́ alákòójọ, ẹ̀jẹ̀ Jésù bá mi dípa, ẹ gbàdúrà. Ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀. Oya, 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 oya. Ẹ lanu ẹ gbàdúrà. Ẹ lanu ẹ gbàdúrà. Ẹ lanu ẹ sọ̀rọ̀. Ẹ lanu ẹ sọ̀rọ̀. Ẹ láìnú ẹ sọ̀rọ̀. Ẹ gbàdúrà yìí dáadáa. Ẹ gbàdúrà yìí dáadáa. Ẹ gbàdúrà yìí dáadáa. Ẹ gbàdúrà yìí dáadáa. Oya, 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 ẹ gbàdúrà. Jésù Olúwa wa. Ẹ súnmọ́ ibi, àdúrà wa kù mẹ́ta, màá súre fún everybody. Súnmọ́ bí, ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn. Ṣé rí, a máa ń pe kinní kan ní àṣègùn ìdílé. Ṣìgìdì ìdílé lẹ máa fi ń rán. Ṣìgìdì ìdílé. Kò sí agboolé kan tí ò ní ṣìgìdì ìdílé. Kò sí agboolé kan tí kò ní ṣìgìdì ìdílé. Mo fẹ́ kẹ́ gbàdúrà yìí dáadáa. Ṣìgìdì ìdílé ó ní àdírẹ́sì ọmọ agboolé kọ̀ọ̀kan àtàwọn tó wà ní diaspora. Ẹ rí, tó bá ti tó táìmù kan, kò síbi tí àwọn ọmọ agboolé yẹn lè wà. Ṣìgìdì ìdílé máa pe ìṣẹ̀dá wọn. Òun lè máa fi rí ẹlòmíì, á mọ lálàá, á mọ rí rẹ̀ ní agboolé wọn. Ẹlòmíì á mọ lálàá, á mọ bá rẹ̀ nílùú ibi tó ti gbé rí. Aṣọ skul tó ti wọ̀ tipẹ́tipẹ́tipẹ́, á mọ sì rí lọ́rùn ara ẹ̀. Á mọ rí rẹ̀ wípé ilé ibi tóun ti gbé rí, òun tún bára òun níbẹ̀, òun ń gbálẹ̀, òun ń ṣiṣẹ́. Á mọ rí wípé òun gbé tírè kárí,
òun polongo ọjà káàkiri gbogbo àárín ìgboro olúbi tó ti gbé. Ẹ rí ẹlòmíì á mọ lálàá á rí rẹ̀ pé òun tún padà dọmọ kékeré, àgbàlagbà ni o, girama ni o, á tún mọ rí rẹ̀ pé òun ti padà dọmọ kékeré, òun wá tún ríra nílùú àwọn. Tó bá ti ń lárú àlá bẹ́ẹ̀, wọ́n ń rì ní covenant òkùnkùn nínú ayé látàgbólé wọn ni. Ẹ rí ẹlòmíì nínú ní amalala á rí àwọn tó ti kú nínú ìdílé wọn, àwọn àgbààgbà tó ti kú á wá rí pé ó ń bára wọn níbẹ̀, kì í ṣojú lásán. Ẹ rí ẹlòmíì á rò pé àbóhun fẹ́ kú ni, àbẹ́nìkan fẹ́ kú ni. Nígbà míì ó lè jẹ́ pé ẹnìkan fẹ́ kú, ẹni tó wá kú lákòókò gbà yẹn ègún ìdílé ló pa. Ìjìnlẹ̀ ni ṣe pé ọ̀tọ̀ làlá àlákọ́ ni mo ń ṣiṣẹ́ lé lórí ìsìn, mo ń ṣiṣẹ́ lórí ègún àjogúnbá, májẹ̀mú òkùnkùn àjogúnbá, ṣùgbọ́n máa ń farahàn lójú àlá. Ẹ̀dẹ̀jẹ̀ ń sọ ilé yìí fún yín, tó bá ń lárú àwọn àlá tí mò ń dárúkọ yẹn, àmì ogun ìdílé ṣì wà lára ẹ̀. Tó bá ń lálàá tó ẹ pé wàá sáà mọ rí àwọn tó ti kú lágboolé yín, àmì òkùnkùn ìdílé ṣì wà lára ẹ̀. Tó bá ń lálàá tí wàá mọ jẹ oúnjẹ ojú oorun, pàápàá jùlọ tó bá ń jẹ ọbẹ̀ ńlá, òun jẹ ẹ̀fọ́ àtẹ̀gúsí, òun jẹ àmàlà dúdú pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́, òun jẹ ọbẹ̀ ilá ní ojú àlá, àwọn àjẹ́ agboolé yín ló wá ń fún ọ jẹ. Àṣẹ ègún ìdílé la máa ń pè. Tí o bá ń lálàá tó ń rí pé òun wọ aṣọ old school uniform, ègún ìdílé yín ló ń ṣẹ́wọ́ sí ọ. Tí o bá lálàá tí òun rí àwọn àgbààgbà agboolé yín, àwọn tó ti kú àtàwọn tí ò tí ì kú, gbogbo yín wá jọ wà nínú gbọ̀ngàn kan, ẹjọ́ ń ṣe meeting. Ní ojú àlá yẹn o rántí ń tẹ̀ ń sọ, ṣùgbọ́n nígbà tí o lajú sójú ayé tán o rántí nǹkan tẹ́jọ sọ mọ́. Kì í ṣojú lásán, àmì ègún ìdílé ṣì wà lára ẹni. Tí o bá lálàá, ìwọ tó yẹ pé lójú ayé o kì í lo yanrìn, o kì í lo makeup, o kì í lo ohun ọ̀ṣọ̀kòtò, ṣùgbọ́n lójú àlá yẹn wàá rí pé o bá yanrìn létí ẹ. Májẹ̀mú òkùnkùn kan farapamọ́ sí ẹ lára tí kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́, tó sì signal ń wà fún ẹ wípé ogun yẹn ó sì fẹ́ jà ọ́ lọ́jọ́ iwájú tó o bá yètè wá nǹkan ṣe sí. Ìwọ tó yẹ pé o ò mu sìgá rí láyé, o dẹ̀ wá rí pé o gbé sìgá sẹ́nu, àmì nìyẹn pé ọwọ́ òkùnkùn ìdílé wà lára ẹ̀. Ó ètè yẹ kó múra sí àdúrà yìí. Ṣe rí ogun tó bá máa jàyàn, ó ti kọ́kọ́ máa dákẹ́ síyàn lára. Ogun òkìnídé ń jàyàn gìrìgìrì, ó máa kọ́ dákẹ́ sínú àgọ́ ara ẹ̀, àmọ́ wá táìmù tó máa wọ̀ fún láti jà ọ́ lógun. Tí o bá lálàá tó ń rí wípé fóònù ẹ sọnù, àwọn ègún ìdílé yín wọ́n fẹ́ disconnect ẹ kúrò nínú spiritual realm of light. Mi ní tẹ̀. Tí o bá lálàá torí pé o ń kọjá lọ, wèrè double cross ọ̀nà ẹ, wèrè tàbí pé wèrè ń lé ọ, ègún ìdílé yín ni. Igbá òkùnkùn ìdílé yín, igbá májẹ̀mú òkùnkùn ìdílé yín wà lórí ẹ. Ẹ tún gbọ́ ilé yìí. Tí o bá lálàá, tí o bá ń rí wípé o rí pé ó wá jáde, ó wá rí pé kò sí gbogbo olùdá, bóyá lójú àlá yẹn ó jòrò tàbó jẹ́ ìrọ̀lẹ́, kò sẹ́nibọ́dì ń gbòòrò, ó wá rí àwọn olóró, ẹ mọ àwọn olóró, àwọn oníyé paripa, wọ́n ń fi orò, wọ́n wá ń lé ẹ, ìwọ nìkan wá ń sá. Májẹ̀mú òkùnkùn wà lára ẹ. Tí ìyá rẹ ti fi ọ́ dá, tí bàbá rẹ ti fi ọ́ dá, tàbí tí alágbára òkùnkùn ìdílé kan ti fi ọ́ dá, àmì májẹ̀mú yẹn wà lára ẹ, ìwọ ló mọ̀. Àìmọye ìyàwó pásítọ̀ tọwọ́ ayé wà lára wọn, tọwọ́ òkùnkùn ìdílé sì wà lára wọn. Àìmọye general overseer tó yẹ pé àmì ègún ìdílé bàbá wọn ó sì wà lára wọn. Àìmọye lady evangelist tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́ lábẹ́ ègún. Mo ti ṣe mẹ́sẹ̀jì yẹn rí tí mo pè ní ṣíṣiṣẹ́ ìránṣẹ́ lábẹ́ ègún ìdílé. Àìmọye èèyàn ló jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́ wọn lábẹ́ ègún ìdílé. Ègún ìdílé ò tí ì kúrò nínú ayé wọn. Gbogbo irúgbìn, gbogbo àlìkámà tí wọ́n ń gbìn sáàárín èpò búburú ni. Mi mọ̀ bóyá ẹ gbọ́n tí mo sọ yìí. Then ẹ tún gbọ́ yìí, ègún ìdílé ibi tá ti bí ènìyàn ó lè tẹ̀lé yàn wọnú ìjọ. Ègún ìdílé ibi tá ti bí ènìyàn ó lè bá yàn rìnrìn àjò àyànmọ́ wọnú ìgbàgbọ́. Á dẹ̀ bá rìnrìn àjò àyànmọ́ wọnú ìgbàgbọ́. Ẹ pariwo gan, mẹ́ta ló kù. Sórí ó depend lórí bó bá ṣe ká ọ lára sí. Bó ọ̀rọ̀ ayé rẹ bá ṣe ká ọ lára. Ṣùgbọ́n mẹ́ta tó kù yìí, gbà violently, gbà aggressively, gbà earnestly. Pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan tó gbogbo ibi tí májẹ̀mú òkùnkùn ìdílé farapamọ́ sí, nínú omi ara, nínú ẹ̀jẹ̀, níbi kọ́lọ́fín ara mi, èyí tó ti bẹ̀rẹ̀ iṣẹ́, èyí tí ò ti bẹ̀rẹ̀ iṣẹ́, iná Ọlọ́run tí jáde lára mi. Àdúrà. Óyá. Ẹ lanu ẹ sọ̀rọ̀. Ẹ la inú ẹ
sọ̀rọ̀. Ẹ la inú ẹ sọ̀rọ̀. Ẹ la inú ẹ sọ̀rọ̀. Ẹ la inú ẹ sọ̀rọ̀. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Gbogbo ibi tí májẹ̀mú òkùnkùn farapamọ́ sí. Májẹ̀mú ègún ìdílé. Májẹ̀mú òrìṣà agboolé. Nínú omi ara mi. Nínú ẹ̀jẹ̀ ara mi. Nínú iṣan ara mi. Ẹ jáde. Ẹ̀mí mímọ́ o, ẹ̀mí mímọ́ o, ẹ̀mí mímọ́ o, gbogbo májẹ̀mú òkùnkùn ilé bàbá mi, májẹ̀mú òkùnkùn ìdílé ìyá mi tó farapamọ́ sínú ayé mi, jáde kúrò níbi ìkọ̀kọ̀ ara mi, jáde kúrò nínú omi ara mi, jáde kúrò nínú ẹ̀jẹ̀ mi, jáde kúrò nínú iṣan ara mi, jáde kúrò nínú egungun ara mi, jáde kúrò nínú gbogbo ẹ̀yà ara mi, jáde kúrò lórúkọ Jésù, jáde kúrò lára mi, jáde kúrò ní ara mi, jáde kúrò ní ara mi, jáde lórúkọ Jésù, jáde lórúkọ Jésù, jáde lórúkọ Jésù. Mo pàṣẹ ni, ó yá máa jáde, ó yá máa jáde, máa jáde ní ara mi, 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 máa jáde kúrò lára mi. Mo ti mọ̀nà ìgbàlà. Nípasẹ̀ ẹ̀jẹ̀ àti òdodo Jésù, ẹ jáde kúrò lára mi. Nípasẹ̀ ẹ̀jẹ̀ àti òdodo Jésù, ẹ jáde kúrò lára mi. Nípasẹ̀ ẹ̀jẹ̀ àti òdodo Jésù, gbogbo ègún burúkú, gbogbo ègún ìran, májẹ̀mú òrìṣà, májẹ̀mú àṣìṣe àwọn òbí, jáde kúrò lára mi. Àtègún ìran, àtèpè ìran, jáde lára mi. Jésù Olúwa wa. Ẹ gbọ́ àdúrà yìí, ó dangerous gan. Olúwa, ìkòkò ègún ìdílé níbi tí a kọ orúkọ àwọn ọmọ agboolé wa sí. Ẹ̀mí mọ́ kọjá lọ́bẹ̀, lọ yọ orúkọ tèmi jáde. Ó yẹ gbàdúrà. Lórúkọ Jésù, ìkòkò ègún ìdílé, ìkòkò ègún ìdílé, ìkòkò ègún ìdílé níbi tí a kọ orúkọ àwọn ọmọ agboolé wa sí. Nínú ìkòkò ègún ìpọ́njú. Olúwa kọjá lọ́bẹ̀. Àṣẹ Olódùmarè kọjá lọ́bẹ̀. Iná Ọlọ́run kọjá lọ́bẹ̀. Lọ tú mi sílẹ̀. Yọ orúkọ tèmi jáde. Yọ orúkọ tèmi jáde. Kúrò nínú ìwé ègún ìran. Kúrò nínú ìwé ègún agboolé. Yọ orúkọ tèmi jáde. Bàbá yọ orúkọ tèmi jáde o. Jésù yọ orúkọ tèmi jáde o. Àjíǹde àti ìyè yọ orúkọ tèmi jáde o. Jésù ọmọ Ọlọ́run yọ orúkọ tèmi jáde o. Àjíǹde àti ìyè yọ orúkọ tèmi jáde o. Yọ orúkọ mi jáde. 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 Bàbá mo fẹ́ bọ́. 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 Tú mi lẹ̀. 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 Ẹ sọ̀rọ̀. Ìwọ náà gbàdúrà. 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 Faraya. Jésù Olúwa wa. Yes sir, ẹ sáré gbàdúrà. Olúwa, ìrìn àjò ayé mi síbi ògo fi rú òkùnkùn ìdílé wa lójú. Ta ló gbọ́? Ìrìn àjò ayé mi síbi ògo, ìrìn àjò àyànmọ́ mi sí gbàgede àlùyọ fi rú òkùnkùn ìdílé wa lójú. Ó jẹ́ gbàdúrà. Ìrìn àjò ayé mi síbi ògo, ìrìn àjò àyànmọ́ mi sí gbàgede àlùyọ. Bàbá fi rú ọ̀tá ìdílé wa lójú, fi rú ọ̀tá ilé bàbá mi lójú, fi rú àwọn ọ̀tá ilé ìyá mi lójú, fi rú àwọn ọ̀tá ilé àná lójú, fi rú wọn lójú bàbá, fi rú àwọn àgbà òṣìkà agboolé wa lójú. Lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Jésù Olúwa wa. Ẹ gbàdúrà. Ó ń ṣẹ́ ègún ìdílé. Ṣé mo tún mọ̀ ń ṣẹ́? That is agent ègún ìdílé
tó ń bá mi rìnrìn àjò àyànmọ́, tó ń bá mi ṣe wọléwọ̀de, Olúwa o sọ òkúta ìpínyà sáàrin wa, Olúwa pín wa níyà. Ẹ gbàdúrà. Lórúkọ Jésù, ó ń ṣe ègún ìdílé, ó ń ṣe ègún ìdílé, àǹjọ̀nú ègún ìdílé, ẹbọra èpè ìdílé tó ń bá mi ṣe wọléwọ̀de, ẹ padà lẹ́yìn mi, 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 ẹ padà lẹ́yìn mi. Ogun ilé wa gbọ́rọ̀ Olúwa, ẹ padà lẹ́yìn mi, mo pariwo, ẹ padà lẹ́yìn mi o, mo pariwo. Aṣojú òkùnkùn ìdílé wa, ẹ bọ́ra òkùnkùn ìdílé, ẹ̀yin òrìṣà agbolé tó ń bá mi rìnrìn àjò àyànmọ́, ẹ padà kúrò lẹ́yìn mi, ẹ padà kúrò lẹ́yìn mi, ẹ padà kúrò lẹ́yìn mi. Jésù Olúwa wa. Oh my God, mo ń kọrin, ẹ̀yin náà ẹ kọ. Ọkàn mi sọ fún mi pé ẹ̀yin kan wà tó ẹgbẹ́ tẹ́ bá lè kọrin, orin yẹn máa ṣiṣẹ́ nínú ayé yín. Kan pàṣẹ, orin àṣẹ ni, it's a decree. Wàá decree, wàá command. Kí ni àdúrà náà? Orin ni, orin àdúrà ni. Wàá pàṣẹ wípé ogun ilé wa gbọ́rọ̀ Olúwa, ẹ padà lẹ́yìn mi, mo pariwo, ẹ padà lẹ́yìn mi, mo pariwo. Ogun ilé wa gbọ́rọ̀ Olúwa, yé, ẹ padà lẹ́yìn mi, mo pariwo, ẹ padà lẹ́yìn mi o, mo pariwo. Ogun ilé wa, ó yá gbọ́rọ̀ Olúwa, ẹ padà lẹ́yìn mi, mo pariwo, ẹ padà lẹ́yìn mi o, mo pariwo. Ogun ilé wa, gbọ́rọ̀ Olúwa, ẹ padà lẹ́yìn mi, mo pariwo, ẹ padà lẹ́yìn mi o, mo pariwo. Ègún ilé wa gbọ́rọ̀ Olúwa, ẹ padà lẹ́yìn mi, mo pariwo, ẹ padà lẹ́yìn mi o, mo pariwo. Ẹ sọ̀rọ̀ lé wa, ó yá ẹ padà lẹ́yìn mi, mo pariwo, ẹ padà lẹ́yìn mi o, mo pariwo. Ègún ilé wa gbọ́rọ̀ Olúwa, ẹ padà lẹ́yìn mi, mo pariwo. Ẹ pariwo orúkọ Jésù, ẹ sọ́dàdúrà. Jésù. Ègún ilé ìyá, ègún ilé bàbá, ẹ padà kúrò lẹ́yìn mi, mo kọ́, ẹ padà, 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 ẹ padà kúrò lẹ́yìn, ẹ padà kúrò lẹ́yìn. Mo pariwo ní orúkọ Jésù, ẹ padà, ègún ìdílé, ẹ kúrò lẹ́yìn, ẹ kúrò lẹ́yìn, ẹ kúrò ní ìdílé mi, ẹ kúrò ní iṣẹ́ ìránṣẹ́ mi, ẹ yọwọ́ kó nu ayé aya, ẹ yọwọ́ kó nu ayé àwọn ọmọ mi ní orúkọ Jésù, ẹ padà kúrò lẹ́yìn, ẹ padà kúrò lẹ́yìn, ẹ padà kúrò lẹ́yìn. Jésù Olúwa wa. Ẹ jẹ́ asáré rọ́ọ̀ṣì àdúrà díẹ̀ tó kù. Oh my God, ẹ kò ní dáa ká má gba àwọn àdúrà. Ẹ pariwo orúkọ Jésù. Olúwa, ègún okùn ọmọ ìyá yìí, ẹ sọ bẹ́ẹ̀. Ta ló ti gbọ́ rí pé okùn ọmọ ìyá yìí, ẹ máa gbọ́ mi, ègún okùn ọmọ ìyá yìí tó so mí mọ́ ìpọ́njú ìdílé wa, já lára mi, ó yá mi ra jù gbàdúrà. Ègún okùn ọmọ ìyá yìí tó so mí mọ́ ìpọ́njú àwọn ọmọ ìgbólé wa, já lára mi, já lórúkọ Jésù, já lórúkọ Jésù, já dànù, já dànù, já dànù, já dànù, já dànù, já dànù lára mi, já dànù lára mi, já dànù lára mi, já dànù, ó yá já dànù lórúkọ Jésù, já dànù.
lára mi, jádà lára mi, jádà lára mi, jádà lára mi, jádà lára mi, jádà. Ó yá já. Lórúkọ Jésù ni mo pàṣẹ, máa já kúrò lára mi, máa já kúrò lára mi, máa já kúrò lára mi, máa já dànù, máa já dànù ní orúkọ Jésù. Já lára mi, 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 já kúrò lára mi, já kúrò lára mi, já kúrò lára mi. Jésù Olúwa wa, ẹ pàṣẹ ogun àjùmọ̀bí tó ń yọ mí lẹ́nu. Ta ló mọ̀ pé ogun àjùmọ̀bí a máa ń yọ ni lẹ́nu? Ta bá ń sọ ogun àjùmọ̀bí kò kan tàánú o. Ogun àjùmọ̀bí ó lọ́wọ́ ogun iye kan nínú, ó lọ́wọ́ ogun ọba kan nínú, ó lọ́wọ́ ogun olórogún nínú, ó lọ́wọ́ ogun èmi mo ní nǹkan mi nínú, ó lọ́wọ́ ogun àwalá nìkan wá yàtọ̀ sógun èmi mo ní nǹkan mi. Yes, ogun ìdílé ṣẹ́rí gbogbo kínní ó parapọ̀ sínú májẹ̀mú òkùnkùn àjogúnbá. Ẹ pa láṣẹ ogun àjùmọ̀bí kò kan tàánú o. Wọn ò ní fẹ́ kó kú, wọn kàn ní fẹ́ kó jẹ́ èèyàn ni. Bẹ́ẹ̀ ni wọn ò ní fẹ́ o kú ṣùgbọ́n wọn ò ní jẹ́ kó jẹ́ èèyàn. Ogun burúkú. Mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́rí ogun yìí àwọn ọmọ ológun yìí sábà máa ń jà jù. Àwọn ọmọ agboolé á dẹ̀ parapọ̀, wọ́n á dẹ̀ pa ọmọ ológun agboolé wọn torí ìlara. Torí ìlara wọn á ní ẹdún náà ṣóun nìkan ni wọ́n á dáwọ́ jọ pa. Ẹ lọ ṣe research lórí bí àwọn ogun ọba kan má ṣe dáwọ́ jọ pọ̀ tán sọ ògo Joseph sómi sínú kòtò tí kò lómi. Wọ́n gbaṣọ aláràbarà ògo kúrò lọ́wọ́ ẹ̀, wọ́n ti bẹ́ jẹ́. Wọ́n wá lọ túfọ̀ alààyè fún bàbá wọn. Bàbá wọn wá ń sun ó ń ṣọ̀fọ̀ alààyè. Wọ́n tà sóko ẹrú tògótògó nítorí ògo. Kì í ṣọ̀tá òde. Yẹ́sà tí a bá yọwọ́ ogun inú ilé kúrò, kékeré logun tó kù sà. Àjùmọ̀bí ọ̀kan tàánú ká bí nílé ni ò ní ká má jani lógun. Ẹgbẹ́ ọkàn yìí sí ká má lọ. Ṣẹ́rí tó bá dìde di aago 5:30 ní ọ̀la la máa parí àdúrà ọlọ́jọ́ mẹ́ta. Aago 5:30 nírọ̀lẹ́ ọ̀la la máa parí prayer yìí. Gbogbo ẹ̀yin ènìyàn ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ ẹ tún play kíní mẹ́sẹ̀jì lóru, ẹ jókòó tì í kẹ́ fi ṣiṣẹ́. Ní ọ̀la gbogbo àtúpàdé mi ẹ fi ṣiṣẹ́ àdúrà. Yes sir, àdúrà ń gbà téèyàn bá lè gbà. Ọlọ́run ń gbọ́ àdúrà ó sì ń dáhùn téèyàn bá lè gbà. A lè gbàdúrà láàṣẹ tí ìrọ̀wọ́ àdúrà láàṣẹ tí ìrìṣẹ́ ìyanu náà. Ẹ pariwo Olúwa ti mú mi jáde kúrò nínú àtìmọ́lé alájọbí. Ẹ wo bí ẹlòmíì bá ti gùnkè àwọn iye kan ẹ̀ ló ń fà padà. Ẹlòmíì ò bá ti ṣoríire jù báyìí lọ àwọn ọba kan ẹ̀ ló ń fà sẹ́yìn. Ogun àjùmọ̀bí ni. Ogun àjùmọ̀bí máa ń lo àdàbí ẹ̀jẹ̀. Wọ́n ní àdàbí tí kì bá ṣe pé ẹ̀jẹ̀ mi ni, ogun ẹ̀jẹ̀ mi ni. Ẹ̀dìyẹn mú. Ẹ tún gbọ́ yìí. Ogun àdàbí ọmú kan lájọ mú. Àdàbí tí kì bá ń ṣe yí pé mo gbọ́ mú lẹ̀ níwọ́ gbà. Àdàbí ọmú kan àjọ mú. Àdàbí ẹ̀yìn kan àjọ fi pọ̀n wá. Àdàbí abẹ́ kan tá àjọ forí là wá sáyé. Ta ló lè ṣàmì? Mo sọ ní orúkọ Jésù. Àdàbí ègún alájọbí tó fi ọ́ sínú yàrá ìfiṣòfò tó fi ń ríran ògo tó gba ìmúṣẹ. Mo sọ lónìí ọwọ́ náà parẹ́ lára. Ẹ̀yin tí ẹ bá lè lanu ṣe àmì ńlá méje. Yéè! Mo pàṣẹ gbogbo aṣọ ègún ẹbí jọdá tí wọ́n fi dá ǹkó sáwọn ọmọ ìyá rẹ lọ́rùn, tí gbogbo yín fi ogun jọra yín bí ẹ̀pà, tí ẹ fi ń ká ǹkó ìṣòro. Mo sọ lónìí ọwọ́ ogun náà tó o bá lè ṣàmì méje, ọwọ́ ogun náà parẹ́ lára rẹ. Àmín, 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 àmín. Ẹ gbọ́ ilé yìí, gbogbo ẹ̀yin tí ẹ tí rẹ́gísítà fún School of Destiny Fulfilment, ẹ jọ̀ọ́ online School of Destiny Fulfilment ẹ lọ rẹ́gísítà.
bẹ́ẹ̀ ni ní ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìmúṣe àyànmọ́ ó ń lọ lọ́wọ́lọ́wọ́ àti bẹ̀rẹ̀ last month. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń give testimony lórí ilé ẹ̀kọ́ yẹn pẹ̀lú àṣírí ìṣíníyè. Ìwọ tó fẹ́ mú àyànmọ́ ṣẹ, ìwọ tó mọ̀ pé o rẹrù ògo wáyé, ṣé mọ̀ pé ẹni tó bá rẹrù ògo wáyé kì í pàǹtẹ̀ǹtẹ̀ ẹ̀, ṣé mọ̀ pé ẹni tí à ń wò ṣé mọ̀ pé kì í wòran, ṣé mọ̀ pé ẹni tó fẹ́ sun jẹ kò ní fepo para, ṣé mọ̀ pé ẹni tó bá fẹ́ rógo lò láyé ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa bọ́n ṣe ń lògo, ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lórí oríṣi ògo mélòó ló wà. Bẹ́ẹ̀ ni oríṣi ògo 9 ló wà. Then oríṣi àyànmọ́ mélòó ló wà? Oríṣi àyànmọ́ 5 ló wà. Then èwo ló ṣe é pààrọ̀ nínú ògo àtàyànmọ́? Kí ni yàtọ̀ nínú ògo àtàyànmọ́? Ògo ló sin àyànmọ́ wáyé, àyànmọ́ gangan níṣẹ́ ta fi rán wá sáyé. Kí ni yàtọ̀ nínú àyànmọ́ àti ìpín? Àyànmọ́ rẹ ni èrè ìdí ta ṣe rán wá sáyé, ìpín rẹ níbi tí a yàn fún ọ lórílẹ̀-èdè ayé pé kò ti lọ jọba. Mi mọ̀ bóyá ẹ gbọ́. Gbogbo kíní ló lẹ́kọ̀ọ́. Àwọn wo ni áńgẹ́lì àyànmọ́? Ibi tá kẹ́kọ̀ọ́ dé nínú ilé ẹ̀kọ́ àyànmọ́ nísìn, òun ni áńgẹ́lì àyànmọ́. A ti ṣe part 1, part 2, yàtọ̀ sáwọn yìí tá ti kọ́ kọjá, a ti tú àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ àti oríṣi àwọn nǹkan 14 tó gbọ́dọ̀ 9 tó gbọ́dọ̀ mọ̀ nípa àyànmọ́, àṣírí 9 nípa àyànmọ́. À ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tá dé nìyẹn, ìkórìtà tá dé nísìn, òun ni áńgẹ́lì àyànmọ́, áńgẹ́lì àyànmọ́, áńgẹ́lì àyànmọ́. O gbọ́dọ̀ dá áńgẹ́lì àyànmọ́ ẹ mọ̀. Ibi tọ́pọ̀lọpọ̀ ti ṣí nínú ìrìn àjò àyànmọ́ nìyẹn. Wọ́n rí áńgẹ́lì àyànmọ́ wọn dá mọ̀. Áńgẹ́lì àyànmọ́ tún yàtọ̀ díẹ̀ sí olórí àyànmọ́ o. Olùrànlọ́wọ́ àyànmọ́, oríṣi olùrànlọ́wọ́ àyànmọ́ 5 ló wà ní ìkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀. O gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ sódà kó má bàa lọ fi ọ̀tá ṣọ̀rẹ́, kó má bàa lọ fi ọ̀rẹ́ ṣọ̀tá, kó má bàa lọ rí olóore bí ọ̀tá rẹ, kó má bàa lọ rí ọ̀tá rẹ bí olóore. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo in tí ò jẹ́ kan ṣe rere nìyẹn. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí rẹ́gísítà ẹ lọ rẹ́gísítà. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní gbogbo ibi tẹ́ tí ń wò mí kárí ayé, tẹ́ ẹ̀ tí rẹ́gísítà online course ní orí Telegram, orí Telegram. Okay, ẹ̀yin tẹ́ ń béèrè pé bólẹ̀ ti máa rẹ́gísítà yẹn, ẹ send the message sórí WhatsApp line yẹn. WhatsApp line yẹn orí ẹ̀ lẹ máa send the message sí. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti send the message sí orí ẹ̀ yí pé I want to enroll for School of Destiny, then a máa ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe máa ṣe. Bẹ́ẹ̀ ni School of Destiny. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé nínú ìrìn àjò ayé yìí a nídìí ẹ̀kọ́. Ó ní àwọn ènìyàn mi ń ṣègbé torí wọn kò ní kíni o, torí wọn kò ní ìmọ̀. Ẹ gbàdúrà ẹyọ kan tó kù yìí. Bàbá mú mi jáde kúrò nínú àtìmọ́lé alájọbí, mo fẹ́ lọ ṣe rere. Mú mi jáde kúrò nínú àtìmọ́lé alájọbí. Okùn alájọbí tó dè mí mọ́lẹ̀, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ìgún ìdílé tó dè mí mọ́lẹ̀, já lára mi, mo fẹ́ lọ ṣe rere. Ẹ gbàdúrà. Bẹ́ẹ̀ni, bàbá rere fàyè gbà mí o, mo fẹ́ ṣe rere. Ẹ̀mí mímọ́ fàyè gbà mí o, mo fẹ́ ṣe rere. Bàbá rere fàyè gbà mí o, mo fẹ́ ṣe rere. Àìkà poli moskai. Tú mi sílẹ̀ kúrò nínú àtìmọ́lé alájọbí. Jésù Olúwa wa. Gbogbo èèyàn súnmọ́ bí tẹ ọwọ́ méjì síwájú lórúkọ Jésù. Wàá máa ṣe àmì yẹn kíkan. Jẹ́ kí iyè rẹ ṣí, jẹ́ kí ọkàn rẹ papọ̀ mọ́ bí. Wà láàyè, máa fi ẹ̀mí tẹ̀lé àṣẹ ọ̀rọ̀ tó ń jáde yìí, kó o sì máa ṣe àmì kíkan. Jẹ́ kí ọkàn rẹ rọ̀ mọ́ àṣẹ Olódùmarè ni. Ní orúkọ Jésù. Ògo ni fún orúkọ Olúwa. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi, tí ẹ lè lanu ṣe àmì, gbọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ okùn ọmọ ìyá yìí tí a fi dì ọ́ mọ́lẹ̀ sí ojúbọ òrìṣà agboolé yín, ó já lára rẹ lọ. Ilé akapoli kasaya. Mo sọ ní orúkọ Jésù Kristi. Gbọ́ ìkòkò dúdú, ègún ìkòkò dúdú níbi tí ẹ̀kọ́ funfun ayé rẹ ti jáde.
ọwọ́ wọn lára rẹ kó parẹ́. Mo ní ọwọ́ wọn lára rẹ kó parẹ́. Mo ní àmì wọn lára rẹ kó parẹ́. Ogun tó ja bàbá rẹ tó lóhùn ó jà ọ́ dandan. Ogun tó ja ìyá rẹ tó lóhùn ó jà ọ́ dandan. Ogun tó ja àwọn ẹ̀gbọ́n rẹ tó gà lé Ọlọ́run. Mo pàṣẹ ilẹ̀ gbógun náà jà. Ilẹ̀ gbógun náà jà. Gbọ́ mi, ègún inú ẹ̀jẹ̀ rẹ. Májẹ̀mú òkùnkùn inú ẹ̀jẹ̀ rẹ kó parẹ́ lẹ́nu. Agbádá àjẹkù ìyà tí bàbá rẹ bọ́ kalẹ̀, tí ìwọ ọmọ tún la ọrùn bọ̀, iná gbọ̀n ya lára rẹ. Alábọ́rùn ìpọ́njú tó jogún látọ̀dọ̀ ìyá rẹ, mo pàṣẹ kó kúrò lárùn rẹ. Aṣọ ègún tí àwọn ọmọ agboolé yín fi máa ń kàǹkó, aṣọ ìpọ́njú tí àwọn ọmọ ìyá rẹ fi ń kàǹkó, tí gbogbo yín fi ìpọ́njú jọra yín, ìwọ àtàwọn ọmọ bàbá rẹ gbogbo yín lẹ fègún jọra yín. Ṣùgbọ́n lónìí nípa ẹ̀jẹ̀ àti òdodo Jésù, gba ìtúsílẹ̀ rẹ. 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 Ẹ rí àmì ìṣe o. Gba ìtúsílẹ̀. 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 Àǹjọ̀nú ègún ìdílé tó wá ń fún ọ ní oúnjẹ ojú oorun jẹ, àrá kó san pa wọ́n. Àwọn àgbà òṣìkà agboolé yín tí wọ́n wá ń bẹ lò pọ̀ lójú àlá, lórúkọ Jésù iná pín yín níyà. Òrìṣà ìdílé yín kúndùké kúrúmbètè òkùnkùn ìdílé tó ń bá ọ rìnrìn àjò àyànmọ́, tó ń lé olóore sá, tó ń lé ire gbogbo sá mọ́ ọ lọ́wọ́. Mo pàṣẹ lónìí, ìpínyà kó dé. Ìpínyà kó dé láàrin. Ìpínyà kó dé láàrin. Ègún tó máa ń jà wọ́n tó go wọn kì í ṣe bá wọn dọjọ́ alẹ́ lágboolé yín. Ègún náà parẹ́ lára tì. Ìkórìtà táwọn ọmọ ológo agboolé yín máa ń dé tán ti máa ń dẹrù ògo nù láyé. Ìkórìtà yẹn Ọlọ́run kó gbé ọ kọjá rẹ̀. Láì farapa, Olúwa gbé ọ kọjá ibẹ̀. Láì farapa, ẹ̀mí máa gbé ọ kọjá. Ẹ gbọ́ orin tẹ́niyẹn kọ ni. Ó ní ọwọ́ Ọlọ́run ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Mo sọ ọwọ́ Ọlọ́run kó wà lórí ayé rẹ. Ìkórìtà tí àwọn ọmọ agboolé yín ti máa ń kú tògótògó, ọwọ́ Olúwa kó gbé wọn kọjá rẹ̀. Gbọ́ mi, ẹ̀mí máa ń fà ọ́ jáde kúrò nínú ègún. Kòtò ègún ìdílé yín, ìwọ jáde ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lógo, ègún ni ò jẹ́ kó ògo yín ó farahàn. Tí ègún bá pọ̀ jògo lọ, iná ògo ò ní tàn. Mo sọ ọ́ lónìí, ta ni àwọn àfòpiná ayé, àfòpiná òkùnkùn ìdílé tí wọ́n ń ṣú dẹdẹ bo ògo rẹ mọ́lẹ̀, torí ògo ni wọ́n ṣe ń gbógun tì ọ́. Àwọn àfòpiná náà, iná kó run wọ́n. Ògo rẹ kó búyọ. Ẹ lọ ṣe rere. Ẹ gbọ́ eléyìí, ẹ̀yin kan ń bẹ àìsàn tó ṣe àwọn òbí rẹ ló ń ṣe ọ́, ṣùgbọ́n lónìí ọwọ́ àìsàn yẹn parẹ́ lára. Ẹ̀yin kan wà, ìkórìtà tó dé tó ti rí ìṣòro tọ́nà ti dàrú mẹ́ lójú yìí, òun náà nìyá rẹ dé nígbà yẹn náà lọ́n tí gbogbo nǹkan dojúrú mọ́ lọ́wọ́. Lónìí àánú kó yanjú ẹ̀. Àánú kó yanjú ẹ̀. Àánú kó yanjú ẹ̀. Èmi da ìgbàgbọ́ mi papọ̀ mọ́ ìgbàgbọ́ yín. Mo fi ọwọ́ mi kàn ọ́ lórúkọ ńlá Jésù. Mo fi ọwọ́ mi kàn ọ́ lórúkọ Jésù. Ogun ayé rẹ kó parẹ́. Mi ò débi tó wà yẹn. Mi ò láǹfààní láti débi tó wà yẹn. Mi ò láǹfààní láti fọwọ́ kàn ọ́. Ṣùgbọ́n distance ò kí ń ṣe barrier.
yes, distance kò lè hinder àṣẹ àdúrà. Níbi tó wà yẹn mo fi ọwọ́ ìgbàgbọ́ yìí kàn ọ́. A kọ wípé ní orúkọ mi ni wọ́n gbé ọwọ́ lé àwọn aláìsàn, wọ́n ó sì rí ìwòsàn. Ẹ̀yin kan wà ń bí tí wọ́n ti declare yín wípé ẹni terminal disease. Mo gbé ọwọ́ ilé ọ lónìí, mo gbé ọwọ́ ilé ọ lórí, mo gbé ọwọ́ ilé ọ láyà, mo gbé ọwọ́ ilé ọ níkùn, mo gbé ọwọ́ ilé ibi egungun yẹn, mo gbé ọwọ́ ilé orí rẹ. Lórúkọ Jésù, ogun yẹn kó ṣẹ́ lára. Wọ́n ní wọ́n ta ẹ́ lọ́fà ni, ọfà tí wọ́n ta ẹ́ yẹn, mo gbé ọwọ́ lé ọ lónìí, ọwọ́ ìgbàgbọ́ ni, oró ọfà yẹn kó parẹ́ lára. Ẹ̀yin tí ẹ bá nígbàgbọ́ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi, ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ máa ṣe àmín, ẹ dẹ̀ máa ní ìgbàgbọ́, ẹ máa connect ìgbàgbọ́ yín mọ́ àṣẹ àdúrà tí mò ń rán jáde. Mo gbé ọwọ́ lé ọ lónìí, ogun lára rẹ kó parẹ́. Iṣẹ́ àṣepa ayé lára rẹ kó parẹ́. Iṣẹ́ àṣepa òkùnkùn lára rẹ kó parẹ́. Ẹ̀mí mímọ́ kó tú ọ sílẹ̀. Àṣẹ Ọlọ́run alààyè kó tú ọ sílẹ̀. Ó yá gba ìmúláradá. Gba ìmúláradá. Ìwọ aláboyún yẹn mo gbọ́ wọlé ikùn rẹ. Wọ́n sọ pé ọmọ dẹ̀bù sí ọ nínú ni. O ti lọ ya scan, ó wá ń pa ọ lẹ́kún. Lórúkọ Jésù, ọmọ yẹn kó mórí wálẹ̀. Ibi tó yẹ kó ọmọ yẹn tàn sí kó tàn síbẹ̀. Mo ní kó tàn síbẹ̀. Lórúkọ Jésù, mo ní kó tàn síbẹ̀. Ó wà ń bẹ̀ yẹn, o ti ní stroke. Apá kan ò ṣiṣẹ́ dáadáa mọ́, ẹsẹ̀ kan ò ṣiṣẹ́ dáadáa mọ́. Mo dáwọ́lé ọ lónìí. Tí o bá lè fi ọwọ́ kan ọwọ́ yẹn láti orí screen níbi tó wà yẹn. Lórúkọ Jésù, gbogbo rere tó ti dòkú nínú àgọ́ ara rẹ kó yè. Ẹ̀mí ìyè kó wọlé sínú àgọ́ ara. Lórúkọ Jésù, gba ìṣẹ́gun. Gba ìṣẹ́gun. Gba ìṣẹ́gun. Gba ìṣẹ́gun. Ó àjàgà gbèsè. Àjàgà gbèsè. Ó jáde lára rẹ. Gbèsè yẹn ẹ̀mí mọ́ kó san. Ó ti níyànjú. Ó ti níyànjú. Ó ti níyànjú. Kí ló ń pa ẹ́ lẹ́kún? Ẹ̀mí mọ́ sẹ́tù. Ọlọ́run gbọ́ àdúrà. Mo sọ fún yín lánàá, mo ní ẹnìkọ̀ọ̀kan ọrẹ, wàá ṣe ọrẹ pàtàkì lẹ́ẹ̀kan nínú àdúrà ọjọ́ mẹ́ta yìí. Ọrẹ, wàá ṣe special offering ẹ̀ẹ̀kan ṣoṣo ni wàá dẹ̀ ṣe special offering yẹn, ṣùgbọ́n ó máa jẹ́ special. So ẹ̀yin tẹ́ bá ṣe special offering lánàá, ò ní ṣe lónìí. Ìwọ tó bá ṣe special offering lónìí, ò ní ṣe lọ́la. Ṣùgbọ́n make sure pé gbogbo ẹ̀yin ènìyàn connect mọ́ àṣẹ Ọlọ́run tó ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ọrẹ rẹ, àkànṣe ọrẹ tí wọ́n gan mọ̀ kó dáa. Kì í ṣe usual ọrẹ, ọrẹ unusual. Kì í ṣe ordinary ọrẹ, extraordinary offering. Bẹ́ẹ̀ ni sacrificial offering. Ṣé láti inú wá kó dẹ̀ attach ẹ̀ mọ́ ẹ̀dùn ọkàn rẹ àti prayer request ẹ̀. Attach ẹ̀ mọ́ prayer request ẹ̀. Attach ẹ̀ mọ́ ẹ̀dùn ọkàn rẹ, mú ọrẹ rẹ jáde. Mo sọ ní orúkọ Jésù Kristi. Gbọ́ mi, o fi ọrẹ fún Ọlọ́run, o ò ní dá ọrẹ sí hospital. Ta ló mọ̀ pé irú àwọn owó kan wà tí àwọn èèyàn máa ń fi ẹkún san fún ẹni tí ó fi ẹ̀rín na? Ẹ jọ̀ọ́, ẹ bá wa ṣe kinní, ẹ má jẹ́ kó dé court. Lọ́yà ni mọ̀ wọ́rì, mú owó báyìí wá, ó máa ná yín lówó ṣùgbọ́n a máa ṣe. Àwọn ọlọ́pàá wọn ni ó máa ná yín lówó ṣùgbọ́n a máa settle ẹ̀. A máa bá ṣe máa settle amicably, ṣùgbọ́n mi lè tàn yín, ó máa ná yín ní 500,000. Gbọ́ mi, ogun àkóbá. Ogun àkóbá tó máa ń jẹ́ kéèyàn ó ná owó àná nù. Wọ́n á ní àfìgbà tá a padà lọ ta mọ́tò yẹn láti fi rọ ogun gbèsè yẹn. Lórúkọ Jésù, ó ń san ọrẹ sínú Ọlọ́run, ó ń san ọrẹ sínú Kristi. Lórúkọ Jésù, òrìṣà ò ní gbowó ná lọ́wọ́. Ègún ò ní gbowó ná lọ́wọ́. Police station ò ní gbowó ná lọ́wọ́. Adájọ́ ò ní gbowó ná lọ́wọ́. O ò ní rógun ẹjọ́. Àìsàn ò ní gbowó ná lọ́wọ́. Ọgbà wèrè ò ní gbowó ná lọ́wọ́. Ọgbà àìsàn ò ní gbowó ná lọ́wọ́. Lórúkọ Jésù, ẹ lọ ṣeré. Ọ̀nà ire gbogbo kó là fún kẹrí àánú gbà. Ó ti rí bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa. Lórúkọ Jésù, tí ẹ bá lè ṣe àmì ńlá mẹ́ta sí gbólóhùn àṣẹ tó fẹ́ jáde yìí. Gbọ́ mi, ẹ̀rí ńlá
kó tẹ̀lé àdúrà yìí nínú ayé rẹ. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe ọrẹ yẹn, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe, ẹ bẹ̀rẹ̀ sí ní múlẹ̀. Ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn. Mò ń retí testimony yín, everybody. Mò ń retí testimony. Ẹ̀yin tẹ́ bá ní testimony, ẹ send the testimony yìí sí yẹn, ṣe voice note. Ẹ send ẹ̀ sí mi lórí WhatsApp. Ẹ̀yin tí ẹ need the account number láti ṣe offering yín, ẹ send the message lórí WhatsApp line yẹn. A máa send the account number sí. Yóò dára fún wa. Then ẹ bá mi share fídíò yìí kí gbogbo ayé rí, kí gbogbo ènìyàn gbọ́. Ẹ share fídíò yìí. Ẹ share gbogbo bí táwọn èèyàn yín wà. Ẹ share fídíò yìí síbẹ̀. Lórí platform, WhatsApp platform, lórí group, lórí Facebook. Ẹ share ẹ̀ sórí gbogbo everywhere. Ẹ share ẹ̀ síbẹ̀. Káwọn èèyàn rí, kí wọ́n lè wà deliver. It is well with you in Jesus' name. Amen.